dè ni wọn lè fọwọ́ sí nǹkan tá à ń sọ ìdí tí wọn dẹ̀ lè fi support wa ni wípé kò sí nǹkan míì kò ṣe pé nǹkan tá à ń sọ kò ṣe pé àwọn náà understand àwọn mọ̀ pé the right thing là ń sọ nǹkan tá ní ká ṣe is the best thing but wọn ní lè support wa you know why torí pé ibẹ̀ làwọn ti ń jẹ ìgbà táwọn dẹ̀ ti ń jẹ tán ti ń yó táwọn ọmọ wọn ti wà okay wọn àwọn ò fẹ́ mọ̀ bóyá ìyà ń jẹ ọmọ ẹnìkọ̀ọ̀kan ìdí rèé tó ṣe ń gbógun tì yín tá ẹ máa rí wọn àwọn Àgbẹ̀kọ̀yà àgbẹ̀ tí ó kọ ní ìmọ̀ Àgbẹ̀kọ̀yà kan àgbẹ̀ tí ó kọ̀yà ni Àgbẹ̀kọ̀yà kan Àgbẹ̀kọ̀yà ni ẹ̀yin tó jẹ́ wípé nígbà tí wọ́n gbé bàbá Fáláyì ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹ̀ bẹ́ síta kẹ́ dìde nígbà tí lóògùn ọ̀fẹ́ Ìgà Bani Adams bọ́ síta pé àwọn ará àti bí wọ́n ti wọnú bìkan náírà lọ́yọ̀ọ́ wà láìtàláì àárín nǹkan tó ń jẹ́ Àgbẹ̀kọ̀yà ẹ̀ bọ́ síta kẹ́ lọ sínú igbó ẹ̀ ṣe nǹkan kan tó bá ní wọ́n ṣe gbábà ìgbógbó àti ẹwọ Èkìtì àtòǹdó nǹkan tí àwọn Fúlàní ẹ̀sìn fi ojú wọn rí níbẹ̀ ló ń lọ yẹn ẹjọ́ ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ibolẹ̀ wà you were nowhere to be found àwa sọ pé ó ti tó gẹ́ gbogbo yín là ń dúró dè nígbà náà pé Àgbẹ̀kọ̀yà dìde kíní kan dìde kíní kan dìde àwa rí láti pé àwọn bàbá wa wà ńbẹ̀ náà wọn ò ní jẹ́ kíyà yìí jẹ wá gbé. John Major Nnadozie, don't speak ill to great Igbo nation. I know say as you dey watch me, you hear Yoruba now. Don't worry, I know what's in your mind. Nobody they speak about Igbo. They speak ill to your great Igbo nation. Not be only you won't be Igbo where they watch me so. And me, I enter on a way. I enter on a wella. So no come here, come my page, call they tell me like say Igbos, they are different from what we are saying. So now the same thing we they fight for. Don't just bring confusion. You understand? If you don't understand what's in at the top, it's not be by force, make you write comments. So kila solo ni wípé àwọn àgbà wọ̀nyí wọ́n lè dá sí yín. Gbogbo àwọn bàbá yìí, ìyá yìí tí púpọ̀ nínú ẹ̀yin tá ṣe ń sọ fún nílẹ̀ Yorùbá. Tí ẹ sọ wípé ó dìgbà kan bá dìde sọ̀rọ̀ yìí ó dìgbà kan bá dìde ká kọ́kọ́ lọ bá lára ká lọ bá jèrò Ọ̀ràngún ilé ìlà kìnìkan àwọn kan ní ẹ ṣé bàbá Aláàfin ti dá sí ṣé Ọọ̀ni lọ́wọ́ sí ṣé gbá kan lọ́wọ́ sí ṣé Kúrúmàràn kìnìkan kan lọ́wọ́ sí kò yé yín okay ìsèsì pé ká gbé bàbá Ọọ̀ni wá ká gbé Aláàfin wá kán wá sórí show kán wá máa sọ pé yes Yorùbá lọ́la kìnìkan àní nǹkan tá ń wí yóò padà yé yín àní wọ́n ti fi ìyà jẹ púpọ̀ nínú yín ẹ lè padà ronú mọ́ because ó bẹ jẹ́ pé you can think straight sí ní ẹ mọ̀ pé there are some things tó jẹ́ pé kò lè wá síta láyé kò dẹ̀ lè hàn sí púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nítorí pé kẹ́ tó lè ní kíkọ́ ọ̀pọ̀lọpọ̀ tó lè ní lóore ọ̀fẹ́ yẹn wàá ti rí ibi tó ti bá àwọn àgbàlagbà rìn dé ṣé wàá lè ní gògógò ṣé wàá lè gbọ́ kó fi gbígbọ́ ṣaláì gbọ́ ṣé wàá lè rí kó fi rírí ṣaláì rí ó ní mo ṣe máa sọ fún yín pé lórí show tèmi o mo ń gbọ́ dẹ́ndẹ́ information ṣùgbọ́n ọ̀rọ̀ ti tèmi lórí show lówe báyìí tá à ń lùlù àgídìgbò lèmi fi ń ṣe tó já sí wípé ọlọ́gbọ́n ní máa jọ ọ̀mọ̀ràn ní máa mọ̀ tí bá ti sọ ìwọ fọ sí wẹ́wẹ́ lọ sí orí Google kó lọ tútùkùtù tọwọ́ bọ Google lójú wàá rí many things tí o expect wàá máa wọ ẹ máa púpọ̀ mi máa ń rò pé nǹkan ti ga ẹ̀mí tí mo bá sọ wípé àsọdùn ni a fi ń bàyàn lórúkọ jẹ́ ọmọ ò ní fẹ́ mọ bó ṣe lọ sórí Google èyí tí mi tí sọgọ wàá rí bẹ́ẹ̀ I'm telling you ọ̀ǹtí tí gbogbo wa bá dìde kí ló dé Yorùbá tí a lè dìde kí ló dé tí a lè fìmọ̀ ṣọ̀kan ìwọ tó ń dúró dé àwọn bàbá ṣé ìwọ ọmọ bíyà ìwọ ò mọ̀ pé bíyà ìwọ tó ń rè pé àwọn bàbá kan àwọn ìyá kan wọn ò dá sí wọn lọ́wọ́ sí torí pé wọn ti gbọ́ síta kó wá sọ̀rọ̀ ìwọ mọ ipa tí ó ń ṣẹlẹ̀ nǹkan tó ń kó lábẹ́ ni kò yé yín ẹ má dúró de anybody ṣé títí ẹ you do your own ó nínú tèmi ṣe dùn lọ́jọ́ yẹn wípé ní ọjọ́ tí à ń ṣe rally October 1st káàkiri àgbáyé ìjọ yẹn ò ní kúrò nínú ìwé ìtàn ilẹ̀ Yorùbá ìran mi mo represent ẹbí tí mo ti wá mo bá wọn padà kópa nínú ẹ̀ ẹ jọ̀ọ́ ìran yín mélòó ló máa yọ nínú ẹ̀ picture yín mélòó la máa rí picture yín mélòó la máa rí nínú fídíò àti gbogbo fọ́tò tí wọ́n yà lọ́jọ́ ẹ̀ ní maybe in the next 100 years abẹ́yìn ò mọ̀ pé gbogbo
nǹkan tó ti ṣẹlẹ̀ ní 1914 80 something 1920 gbogbo ẹ̀ tí à ń rí píṣọ ẹ̀ lénìí tó ń jọ wá lójú pé tó dàbí ìgbà tí ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bí nǹkan tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ nígbà yẹn náà nìyẹn àkọsílẹ̀ ni má jẹ́ kó wá ẹbí tiẹ̀ tì má jẹ́ kó orúkọ ìran ẹ orúkọ ẹbí tó represent má jẹ́ kó nù nínú ìrìn àjò tá à ń sọ yìí jẹ́ kó rí orúkọ ẹbí ẹ náà níbẹ̀. ìran ẹ̀ ò bá wọn ṣe politics rí àwọn ìyá ẹ̀ ò ṣe gbá kan bàbá ẹ̀ ò ṣe kìnnì kan ọmọ ni wọ́n nà wọ́n ní ọmọ ìyá mẹ́ta ò gbúdọ̀ rẹ́wẹ̀lẹ̀ sí kìnnì kan màmá ẹ̀ bàbá ìran mẹ́ta ti lọ ìran tó kàn ìwọ tó ń wò lọ́wọ́lọ́wọ́ ó lè dìde láti ṣe èyí tí àwọn ìran yẹ tí ó ti kọjá lọ tí wọn ò lè ṣe kó represent wọn. ó wá ń dúró de àwọn ìyá tí ò lè rí kán wá bọ́ síta ẹ̀ ń dúró de ìyá ẹ̀ ń dúró de àwọn ìgbà táwọn governors bá bọ́ síta tó bá sọ pé yes Odùduwà here we come ẹ̀ ń dúró de ìgbà tí gbogbo lọ́balọ́ba bá bọ́ sí gbòòrò wọ́n sọ pé yes Odùduwà here we come o ibo lẹ ti rí tó ti ń ṣerú ẹ̀yin aláìní nǹkan ṣe ẹ̀yin aláìní ẹ̀yin tí ọ̀rọ̀ òye ilé ayé òye yín. ẹ lè rí má dúró dè èèyàn kan kó wá ṣe ó dìgbà tẹ́nìyẹn bá dé kó tó ṣe ìwọ ṣe tiẹ̀ gbogbo nǹkan tó bá dé kó ń bẹ̀ ó wà nínú àkọsílẹ̀ tó bá ròyìn pé àwọn ènìyàn rí Ọlọ́run rí ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tá à ń ṣe lénìí ọ̀rọ̀ ìtàn ní fún generation to come tomorrow. gbogbo nǹkan kan ni kán fún ẹ kó jẹ́ pé ó dìgbà tó bá gbówó fún ẹ ó dìgbà tó bá gbówó fún ẹ bọ́ọ̀ gbówó fún ẹ ò lè ṣe nǹkan kan a ní kó jà fún ara ẹ fúnra lára ẹ olóòlì jà fún rẹ ó dìgbà tó bá gbówó fún ẹ tó bá dẹ̀ máa fún ẹ lówó náà owó tó máa fún ẹ ṣé ò ní na tán ni èyí tó ti ń gbà látijọ́ tó ti pẹ́pẹ́pẹ́ tó ti gbàgbàgbà ṣé ò kì í na tán yóò padà tán wò ó gbọ́ mi ilé tí a bá fi sọmọ ìrì ló máa wo kí gbogbo mansion tí gbogbo yín kọ́ sí ìlú Nàìjíríà yẹn kó má bàa di tẹni ẹlẹ́ni kó mọ Fúlàní ìran Fúlàní dánadáná kó má padà wá kó káwọn sínú bẹ̀ torí ìwọ tó nílé tó ò bá tètè dìde ní sí àfẹmọ kí ilé ẹ má dílé onílé gbogbo kọ́mpìnì ẹ gbogbo àwọn káàsì tẹ tó jọ sínú kọ́mpàndì yín àtẹlẹ tó lọ ń tan AC sí fínú mọ́tò torí pé mọ́tò yẹn ó wà expensive jù kí wọ́n má bàa so mọ́tò ẹ̀ kó má bàa sokùn mọ́ lẹ́yìn kó má máa fa káò kiri ìgboro wàláì tàlà ó ní mo ṣe ní kó dìde kó o bá lè jèrè iṣẹ́ tó o ti ṣe sílẹ̀ dọjọ́ alẹ́ torí mo mọ̀ pé kò ń ṣe pé wàhálà tí ẹnìkan ló ṣe ó tún ṣe fún ìran ọmọ àtàwọn ọmọdọ́mọ ẹ kán lè bá nǹkan nílẹ̀ nínú ayé kó bá lè ṣe ìdí tó ṣe wàhálà yẹn kó lè fi ìdí múlẹ̀ ó jẹ́ dìde ẹni rán ni ìgbà tá à ń sọ tẹni rán ni mo bẹ̀ yín ni nítorí Ọlọ́run ṣé ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Kòròdú lánàá yìí mo rí omi ò kán lójú mi o bẹ́ẹ̀ ni ojú mi dá bàjẹ́ torí wípé èèyàn tó bá ti wà láyé tí ò bá ti ra òótọ́ ó ti di dandan kó ra irọ́ ló máa padà sẹ́tù fún tó bá jẹ́ pé gbogbo nǹkan tó bá ti sọ fún yín wọ́n ti gbówó fún ni nàláì ìgbà tó ti wà nílùú òyìnbó ìgbà tí everything ti wà ókè fún kò ṣe ní máa sọ̀rọ̀ jọ nítorí Ọlọ́run ṣé mi ni mo kó bá ẹni ṣé mi ni mo kó bẹ́ẹ̀ tó ní kó má rí àyè wá sílùú òyìnbó nítorí ìyẹn lè ṣe wá fi kanra mọ́ àwa tá wà labroad tó jẹ́ pé gbogbo nǹkan tá bá ti sọ wípé a ní àánú yín ṣe wá ẹ máa fi kanra mọ́ wa ẹ máa gbéjàkó wá bẹ́ẹ̀ ni àwa kọ́ ló yẹ kẹ́ máa gbéjàkó àwọn ìran àwọn gọ́ọ̀mẹ̀ntì tó ń fìyà jẹ yín táwa ń bá wa táwa ń tú àṣírí wọn síta kọ́ yé fìyà jẹ wá mọ́ àwọn ló yẹ kẹ́ sọ́pọ́ọ̀tì wa kájọ gbógun tì wọ́n ẹ̀yìn wa máa gbógun tì wá ṣé ìwà òkè ṣé oòrùn ló pa yín jù ni àbí ìyà ló jẹ yín jù tí àpèrònú ṣe bọ́ sódò tó fi bómi ìṣàn lọ ẹ wo bí wọ́n ṣe lọ àtáàkì yín nǹkan tá à ń sọ láàrin ìgbà wo láti ìbẹ̀rẹ̀ ẹ̀ nísìn tá à ń pe àkíyèsí yín yẹn sí ṣe ti rí nǹkan tó ṣẹlẹ̀ lánàá ní Ìkòròdú ṣe rí bó ṣe strike anyway kò tẹ̀ tí kàn yẹn bàbá Tinubu ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́ bàbá ẹ kún ẹ pẹ̀ ẹ ǹlẹ́ mo mọ̀ pé stubborn gan mo mọ̀ pé bẹ̀bẹ̀ yín stubborn gan bàbá ẹ gbé èṣù mi ẹ gbàgbé òṣì ẹ gbé èṣù mi ẹ mi èṣù ẹ jẹ́ lọ jáwọ́ nǹkan tí mo máa sọ fún yín nìyẹn torí pé ìrìn àjò tẹ́yìn rò pé ojú lásán ni bó ṣe ń ṣe tẹ́lẹ̀ ló ṣe máa lọ irọ́ ni o bó ṣe máa jẹ́ la ṣe ń sọ yẹn o Ọlọ́run ló dẹ̀ ń sọ bẹ́ẹ̀ kí ló dé tá à ń gé yín lọ́wọ́ tẹ́ ń bòrùka ókè mo gbọ́ ròyìn o bàbá wọ́n tilẹ̀ sọ débi wípé
àtáàkì tí àwọn Fúlàní tá ń wí tí wọ́n àtáàkì àwọn èèyàn wa ní Ìkòròdú lánàá wọ́n ló lọ́wọ́ yín nú bàbá ó ga jù ẹ ṣàfẹ́ bá ìran Fúlàní lọ ṣá àwọn òtí ẹ̀ ní ká má di ìran Fúlàní ẹ má fi àwọn ọmọ ènìyàn mi bọrí ẹ má fi ìran mi bọrí ẹ má ta ìran mi fún àwọn ìran Fúlàní nítorí ìjẹkújẹ yín torí kò sí nǹkan tí wọ́n tún wá nílé ayé tí ẹ̀ tí ní tọ́lọ́run ò ṣe fún yín tẹ́ ṣe torí ẹ̀ tẹ́ ran ṣanṣanṣanṣan bóyá ẹ di president o bóyá ẹ di president o nílẹ̀ Nàìjíríà tó mọ́lé ní ẹ wà lára àwọn aláṣẹ tí wọ́n pa àṣẹ ilẹ̀ Nàìjíríà kí ló tún kù tẹ́ tún fẹ́ ṣe fẹ́ dọlọ́run ni ìyàwó yín wà nù sínétọ̀ wọ́n ti ń ṣẹlẹ̀ kẹrin láìséyàn tó yẹ wọ́n lọ́wọ́ wò ọmọ yín tún ti ń bọ̀ as a governor ní Lagos State next one ẹ ń dábí ẹdùn ẹ ń rọ̀ bí òwe gbogbo property tó jẹ́ ti everybody tán ẹ ti gbà lọ́wọ́ wọn síbẹ̀síbẹ̀ wọn ò sọ̀rọ̀ ẹ dẹ̀ ṣe sọ pé náà sẹ́ àfitẹ́ bàbá yé wọn jẹ́ kí làwọn ọmọ Yorùbá gan rà ń gba yín mo ti bi yín rí bàbá Tinubu kí ni Yorùbá gan rà ń gba yín tí wọ́n padà sanwó kí ló dé tẹ́ yé ti ran Yorùbá báyìí kí ló dé tẹ́ yé ti àwọn ọmọ Yorùbá I am beginning to suspect you sir ipe ẹ kì í ṣọmọ Yorùbá dáadáa ẹ mọ ibi tẹ́ ti wá ẹ kò fẹ́ sọ fún ẹ ń ru wá lójú ni ẹ kì í ṣe ìran Yorùbá torí kò possible ká jẹ́ ìran ọmọ Yorùbá kẹ́dẹ̀ máa kẹ́ hate ìran yín tó báyìí a tún sọ pé kíní kò tó yín ẹ tún lọ gbé ìkan lára àwọn ọmọ yín dìde ìyẹn wá bó síta ó ń wí kótókótó ó ń wí rádaràdà ó ń wí rédèrèdè nígboro ẹnu ẹ ó wá fẹ́ mú gbogbo ó fẹ́ mú irun iwájú kó fà á pọ̀ mọ́ tìpàkọ́ ó kó mí ẹṣin dà sílé ẹran ó fẹ́ kó mí ẹran dà sílé ẹṣin ó fẹ́ dojú gbogbo nǹkan tó wà nílẹ̀ kó kúkú dojú ẹ̀rú torí pọ́n ní bàbá Tinubu ọlẹ̀ sọ fún àwọn Fúlàní wípé kó má wọ́rì ẹ̀yin o wọ́n Yorùbá wọ́n Nàìjíríà lẹ́yìn dúró fún àti wípé gan yín pé ẹ̀yin àtàwọn gúrùpù yín ẹ̀yin already àti support Yorùbá fún ìjàgbara ìdádúró wa ìpè tó bá kù ẹ̀yin àti Lagos State nìkan ẹ̀yin ẹ ti ready láti dúró as one Nàìjíríà àbí kẹ̀kẹ́ yìí gan dá dúró ẹ̀yin ọmọ Lagos State ẹ wá bí wọ́n ti ń tà yín lẹ́yìn yín ẹ tó ti dé àti tí ń pè yín nísìnyí ẹ̀ ní dáhùn gbogbo nǹkan lẹ máa fi ṣe bí dìdìrín ẹ̀yin ọmọ Èkó ẹnu iná náà rí yín sí kò sí kankan no action àfi kẹ́ fẹ́ jà kẹ́ dúró síbí kẹ́ fẹ́ jà ní Sùúrùlérè kẹ́ kọ́kọ́ sáré lọ sí Lagos Island kẹ́ máa bọ̀ kẹ́ wá bọ́ aṣọ àbí kẹ́ káwọ́ sókè bàbò ọwọ́ méjì fẹ́ nìkan kìnnì kan ló ṣe kìnnì kan tó tún di Saturday àti Friday ayé tí gbàgbé òṣẹ́ kẹ́ mú aṣọ àǹkárá 2000 naira tó wẹ́yìn kẹ́ kóṣẹ́ sí tẹ́ bá ra aṣọ àǹkárá 2000 naira kẹ́ fi 20,000 rán kó wá dọjọ́ yìí kẹ́ wá lọ máa jójú ẹ̀ sí ijó ẹlẹ́yà inú yín bàjẹ́ ẹ̀yin tẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe fi lẹ́sẹ̀ ẹ̀yin tẹ́ mọ̀ para ọ̀rọ̀ yín ara òdẹ̀ yín ara ń yín ẹ̀ wá bọ́ síwájú brọ́dà wọn wọ́n á lù ú fún yín Máyégún bàbá Máyégún ibẹ̀ làwọn wà wọ́n wá máa kí yín ní méje orí yín wọ́n máa wú nínú ìyà ẹ mọ̀ pé aláàrú yín tó ń jẹ búrẹ́dì àwọ̀ orí yín lẹ̀ ń jẹ tẹ́ ẹ̀ mọ̀ ni àwọn tó ń lùlù àlùjọ fún yín gan wọ́n lùlù ìbànújẹ́ fún yín jójó ẹ̀sìn ẹ wá máa jójó orí burúkú á máa kọ́ jíjó ìyàkáwò tẹ́ bá ti wá ná ìwọ̀nba píníṣì tó wà lọ́wọ́ yín ẹ tún wá ṣe kí ni ẹ wá kẹ́rù ẹ tún kó gèlè òṣì bàtà òṣì yín ẹ tún kó ó tún dilé púpọ̀ nu yín náà dẹ̀ ni ló jẹ́ wípé kò sí nǹkan kan ẹ kàn fi ń pàrònú rẹ náà ni we can understand bọ̀ kí ìyẹn má jẹ́ bí ìrònú nìkan ẹ jẹ́ ká gba àjàgbara wa àní ẹ jẹ́ kí ẹ̀yin àti mi ká fọwọ́sowọ́pọ̀ ká gba Odùduwà Yorùbá nation ọmọlúàbí nation is the only answer sí nǹkan tí à ń sọ lọ́wọ́ yìí kò sí ọ̀nà àbáyọ míì that is the only solution ṣùgbọ́n ìbámu mi kí ìran ẹ náà kó wà lára àwọn ìran tó ń dìde fún ìjàngbara yìí ẹ̀yin tẹ́ wá sọ nígbà tá à ń sọ fún yín tẹ́ ní pé rálì ẹ má dá wọn lóhùn ẹ má bá wọn dá sí o ṣùgbọ́n èyí yóò tún tí àwọn òbí yín sọ pé ẹ má bá wọn dá sí rálì o ẹ má bọ́ síta wọ́n bọ̀ wá kọ yín wá ṣùtì yín wá kìlì yín wá ṣe gbá kan ni ìgbà tí ó mú yín tó gún yín mọ́lẹ̀ ṣé mọ́mì yín yẹn ò tún lè mú yín mọ́lẹ̀ nísìnyí pé kẹ́ má lọ fún protest bó ṣe pa yín dànù wọ́n mú yín wọ́n sọ yín mọ́lẹ̀ ẹ jápa àwọn yúùtù mi yà jápa ẹ jápa ẹ já dànù ẹ bọ́ sí gbòòrò ẹ fọ́ sí gbòòrò ó lẹ́tìkẹ́ ẹ jẹ́ kí a tún wo kíní iná kí tó play kíní bàbá yẹn ó ní kankan tí mo fẹ́ fún yín ẹ̀yin yúùtù mi ẹ yà jápa ó máa jẹ́ o nílé ayé iná.
Kọ́lọ́run ṣe jẹ́ kárí. Kọ́lọ́run ṣe jẹ́ kárí. Bóyá ò ní. Ó kọ́ lélẹ̀. Bébí yìí dá o. Mo fẹ́ bá yí wa jáde ní o. Ẹ gbọ́ dédé ọ̀rọ̀. Ó mà ṣe o. Ọlọ́run oníṣẹ́ ẹ̀yin Yorùbá ní adọ́rùn mòtítọ́. Ọlọ́run oníṣẹ́ yín ní kíni? Adọ́rùn mòtítọ́. To see how many people came out, and it just made me know that it's about time. It's about time to take this struggle beyond social media. It's about time to take our complaints beyond social media. We need to get out there and protest. We need to let our intentions be known. We do not want SARS anymore. We're not asking for a reform. We're not asking you to come and do a press conference and tell us, oh, they are not allowed to do this, they are allowed to do this. This has happened multiple times. We need SARS completely abolished. And we went to the Lagos State Police Command today. We left a message for the IG via the AIG, and we let them know that on Tuesday, we are back on the streets. If we do not see SARS completely abolished, we are back on the streets. Today was crazy. It was mad inspiring, man. So many people came out. I was just happy and inspired to see how many people came out, and it just made me know that it's about time. It's about time to take this struggle beyond social media. It's about statement yẹn ni mo fẹ́ kẹ́ dì mú. Ó ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀, protest tó wà ńlẹ̀, ó ti kọjá ọ̀rọ̀ social media nìkan. Ó ní kò ń ṣe ọ̀rọ̀ pé kí gọ́ọ̀mẹ̀ntì yín kẹ́ wá máa sọ pé fẹ́ ṣe press conference àbí wọ́n pe àwọn YouTube kan ẹ bọ́ síta ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ ká dialogue. Ọ̀rọ̀ eléyìí kò ń ṣe ọ̀rọ̀ protest kan. Ìwọ tó bá wọn jáde ní ọjọ́ tó jáde ní ṣé Tuesday àbọ́jọ́ wọn náà jáde àná àbí jẹta. Tó bá tún máa ṣe next one, ó jẹ́ tètè dìde kó ṣe kí ni kó lọ darapọ̀ mọ́ wọn. Kó lọ darapọ̀ mọ́ wọn. Èwo ni o mọ̀ nínú gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀. Nollywood actor. I am joining the teeming youth of Nigeria in clamoring for the scrapping. Ẹ ṣe àmọ́ Yẹmí Ṣọ́ládé Nollywood yín. The special anti-robbery squad has outlived its usefulness. It's become a killer. Don't call me now. It's become a killer squad. Let us all rise up today. Join our voices to this youth. They are right now on the streets telling the federal government to scrap SARS. Is no longer useful. Let's end SARS now. Hello, Nigerians. My name is Yemi Sholade, Nollywood actor. I am joining the teeming youth of Nigeria in clamoring for the scrapping of SARS. The special anti-robbery squad has outlived its usefulness. It's become a killer's nest. It's become a killer squad. Let us all rise up today. Join our voices to this youth. They are right now on the streets telling the federal government to scrap SARS. Is no longer useful. Let's end SARS now. Chetigo. Money Chetigo. My name is. Ẹ ní sùúrù jàre brother mi tó wà pa. Kí ló dé ṣógun láyé ni? Ṣé ogun láyé ni? Ó pọ̀ gan ni o. Ká lè mọ̀ pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Mo ní ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀, ẹ kàn máa ń gbọ́ tí mo bá sọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀, kò lè wọ̀. Bẹ́ẹ̀ ni kò lè wọ̀. Àwọn student union lélẹ́yìí o. Group by group ni. I'm beginning to love this. Rí wọn ni.
Jésù rí wọ́n báyẹ̀ pọ̀ lúkù ṣe ti ráwọn yúùtù yìí ṣe rí wọn bó ṣe pọ̀ dànù ṣe rí wọn. bẹ́ẹ̀ ni wọ́n àtàkì wọn. ẹ ti rí ọmọ bẹ̀tà yé máa sùn gbà kó jẹ́ tàgègè. ẹ wo nǹkan ṣe ti rí sí your country tẹ́yìn pè ní country is over. Location 9 is over, dead, right up. There is nothing like location 9 anymore. See. Àbí kò yé yín? Ṣé ti rí báwọn èèyàn ṣe ya sí ìgboro? Ká lè mọ̀ pé ṣé ti rí? Àwọn ìyá àwọn bàbá ṣe ti rí wọn nísìnyí eléyìí ò ń ṣe YouTube. These are set of mommy and daddy ṣe ti rí. Set of mommy and daddy lélẹ̀ ṣe ti rí. wọ́n ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni kò tí ì délẹ̀ àní kò tí ì ṣẹlẹ̀ very very soon láìpẹ́ láì jìnnà Biafra àgbà báyìí Odùduwà àgbà báyìí àbí Yorùbá nation àbí ọmọlúàbí àwọn Rivers nation àgbà báyìí Kaduna gan wọn làwọn fẹ́ dá dúró fẹ́ kúrò wọn Nàìjíríà ẹ̀yin wá sọ pé rán dandan nígboro ẹnu yín ẹjọ́ ẹ̀yin ọmọ Yorùbá ṣèyí nìkan lẹ fẹ́ dá dúró ni okay mò ń bọ̀ o ẹ̀yin nìkan lẹ fẹ́ kù sílẹ̀ Nàìjíríà bí okay ẹ máa wà okay ẹ má worry mò ń bọ̀ o ó pọ̀ bìbà ó ti pọ̀ jù ó lẹ́tìkẹ́. Picture video ìkan lára àwọn ọlọ́pàá ẹ̀ tó fìbọn fa tó yìnbọn sí ẹnu ó gbé ìbọn sí ẹnu girlfriend ẹ̀ kẹ́lẹ̀ ọmọ ẹ̀kọ́ ti wọ́ wèrè ṣé ló bí ṣeré kẹ́lẹ̀ mọ̀. ṣé ti rí mi ní ṣó ẹ̀ púpọ̀. Rí ni o ṣe ti rí níbi tó wọ wèrè dé wọ́n ti wọ wèrè ibẹ̀ ni èèyàn kan ti wá bọ́ síta tó ń wí rádaràda nígboro ẹnu ẹ̀ gbogbo nǹkan tí wọ́n ń sọ táwọn ṣẹlẹ̀ sí àwọn YouTube kò rí lawmaker yóò rí kò rí nǹkan sọ sí o. Join my colleague Honorable Rotimi Olowo, who believes in the indivisibility of the entity called. Sorry. I join my colleague Honorable Rotimi Olowo, who believes in the indivisibility of the entity called Nigeria. Let me say that all ethnic jingoists or chauvinists who think that Nigeria will be better
if we all secede, Yoruba, the Oduduwa nation, Hausa nation. Let me say that there are so many things. When Biafra was saying we are going, suddenly people of Niger Delta said, we are not going with you, we are Niger Delta people, we are not Biafrans. Let the North say they are going. That is when you will know that there are minority. The Benue people will say they are not part of the main. Hello, Baba. Kí ló kàn ẹ́? Tí Rivers bá wọn bá mọ bí tán belong sí tí àwọn Hausa bá sọ pé àwọn lọ tí kinní kan èwo ló kọ ṣé wọ́n jẹ́ ìran Ìgbò ni àbó jẹ́ ìran Yorùbá jẹ́ ìran Hausa. And they will have about 15 different nations. Don't deceive yourself that when you say there is you go Oduduwa nation. How are you sure that those of us in Lagos want to go to Oduduwa nation? Wọ́n lẹ́sàlẹ̀ ìyàwó òdúró. Ṣé ti pé ẹ̀yin ọmọ Èkó? Ṣé ti rí mi mórúkọ ẹni tẹ́ bá mórúkọ ẹ̀ wọ́n ní is one of the lawmaker ní Nigeria government under the Nigeria government. Ipe ó ní how are we so sure àwa tá à ń sọ pé Oduduwa nation. Ipe how are we so sure pé ẹ̀yin ọmọ Èkó ẹ̀yin Lagosians ẹ ready láti darapọ̀ mọ́ wa ó fẹ́ dógun lẹ̀ ní ẹ̀yin àti mi ò gbúdọ̀ gbà. Ó fẹ́ dá ogun lẹ̀ ó fẹ́ dá ọ̀tẹ̀ lẹ̀. Ó ní how are we sure pé àwọn Lagosians máa farapọ̀ mọ́ ẹ̀yin ọmọ Yorùbá àbí Odùduwà. Ó wá ń try láti sọ ẹ kúkú fẹ́ púpọ̀ nu yín lẹ ti gbọ́. Are you so sure? We are already 20 million. We are up to the population of Ghana. So you could do it alone. Why do I think that they should? Ṣé ti rí ìran àwọn ọmọ àlè? Tá bá sọ wípé ìran ọmọ àlè bàbá mi ọba ńlá ẹ̀ ní tí ẹ̀ ní tẹ́láíláí bàbá mi. Bàbá mi ní àsìkò tá a wà yìí àwọn ọmọ àlè àárín ilẹ̀ Yorùbá ti padà pọ̀jọ́ mọ́ ọkọ lọ. Ìkan lára wọn rèé o. Ó ń sọ fún yín ó fẹ́ dọ́dẹ̀ ó ti fẹ́ dọ́tẹ̀ lẹ̀ àwọn ọmọ Tinubu náà pé. Wọ́n ní Tinubu àwọn ọmọ tó ń ṣiṣẹ́ fún nìyí ìkan lára àwọn ọmọ wọn ní. Ó ní kí ló dé tí ẹ ṣe believe pé àwọn ọmọ Lagosians wọ́n máa fọwọ́sowọ́pọ̀ láti darapọ̀ mọ́ Yorùbá nation àbí Odùduwà nation àbí ọmọlúàbí nation. Ó ní because kí ni population wọn ó láwọn gan pọ̀ population àwọn Ghanaians kò tó ti Lagosians. Only so they can stand on alone. Nǹkan tó ń try láti sọ ni wípé àwọn fẹ́ gba Lagos as a nation. Ṣé ti rí wọn bẹ́ẹ̀ yẹn? Ṣé ti rí wọn bẹ́ẹ̀ yẹn? Ṣé ti rí pé àwọn ọmọ ìran Tinubu ni? Àbí kò yé? Yes, God bless you. Rotimi Tewogbola. No, comment kan. Sunday Clement. Only half Yoruba are our problems. God bless you for that word. Ara àwọn tó jẹ́ Yorùbá tí wọ́n jẹ́ baba ńlá problem fún wa ara wọn rèé. Deputy Speaker, okay. Ara wọn rèé ó ti sọ fún wa pé ní ilẹ̀ Yorùbá gan o àwọn kan tiẹ̀ tún ti ń gbèrò pé Lagosians àwọn fẹ́ dá dúró èmi wá fẹ́ kẹ́ bá mi sọ fún ẹjọ́ ẹ̀ ní sórí burúkú ẹ bá mi ṣe èso yìí. Mo fẹ́ kẹ́ bá mi sọ fún wípé jọ ibo ṣe Lagosian ni wọ́n ní ìdílé ìyá àti ní ìdílé bàbá àbí àwa àtọ̀húnrìn wá tá di ọmọ Èkó. Yes kẹ́. Ẹ̀yin àwọn Lagosians gan mélòó ló rò epo pọ̀ tó bẹ́ẹ̀ yẹn tó ń kì ẹ́ láyà. Original Lagosians wọn pọ̀ mọ́. Tó bá jẹ́ pé bí Lagos State ṣe rí tó kún àkúfàyà òun ló ń jọ ẹ́ lójú lawmaker deputy whatever tó bá pè yín sà. Tó bá jẹ́ pé ìyẹn ló tì yín láyà tẹ́ ṣe rò pé bí Èkó ṣe fún mọ́ra wọn táwọn èèyàn ṣe wìtìwìtì yẹn ẹ má jẹ́ kó ru yín lójú sá o. Ẹ má jẹ́ kó ru yín lójú ó ti ń ro yín lójú ẹ ti ń wà carried away. Ẹ ti gbàgbé pé Yíbò wà ńbẹ̀ kò sí ẹ̀yà tó wà ní ayé tí ò sí nínú Èkó. Gbogbo wa tá jẹ́ wà ní Nàìjíríà yẹn gbogbo wa la wà l'Ékòó. Mélòó nínú wa la jẹ́ ọmọ Èkó gangan ìyẹn ní kẹ́ mọ̀. Àwọn tó jẹ́ ọmọ Èkó gangan wọn pọ̀ mọ́. Àlejò ló pọ̀ jù l'Ékòó nísìn ṣé ìyẹn lẹ́yìn gbẹ́kẹ̀lé kò yà yín lẹ́nu oníkálùkù á padà gba ilé baba ńlá baba wọn lọ lẹ́kọ̀ọ̀kan ìgbà yẹn ojú yín á dá. Ó sọ̀rọ̀ gan o èmi náà dẹ̀ fún ẹ lésì ọ̀rọ̀ nítorí pé ọmọ Èkìtì lèmi mi kì í ṣọ́ máa lọ sílé lọ mẹ́sì ọ̀rọ̀ wá ẹ̀yin lẹ sọ̀sọ́kúsọ a very stupid ọ̀rọ̀ á gba stupid answer. I join my colleague Honorable Rotimi Olowo who believes in the indivisibility of the entity called Nigeria. Let me say that
all ethnic jingoists or chauvinists who think that Nigeria would be better if we all secede. Yoruba, the Oduduwa nation, Hausa nation. Let me say that there are so many things. When Biafra was saying we are going, suddenly people of Niger Delta said, we are not going with you, we are Niger Delta people, we are not Biafrans. Let the North say they are going. Ah, God. May not, and they will have about 15 different nations. Don't deceive yourself that when you say there is, you go to Oduduwa nation. How are you sure that those of us in Lagos want to go to Oduduwa nation? How are you sure? Are you so sure? We are already 20 million. We are up to the population of Ghana. So you could do it alone. Why do I think that they can take the resources of Lagos to develop Ekiti State? Ibi tó ti ṣẹ̀mí nìyẹn wà láìtàlẹ́ bí tó ti wí àwí ó sàsọ́bàjẹ́ ó sọ àsọ́bàjẹ́ ta ló mọ orúkọ máa yí ẹ bá mi kọ orúkọ ẹ̀ síbẹ̀ ó kàn mí léwo ẹ jọ̀ọ́ kí ni orúkọ sẹ́nítọ̀ yìí náà deputy or whatever tó bá pẹ́ jọ̀ọ́ ẹ bá mi kọ síbẹ̀ ẹ sọ àsọdànù ẹgún mi ní kéṣe ẹ̀yin sọ rádaràda nígboro ẹnu ti yín Sanni lè ń jẹ́ bọ̀dá Sanni ẹ̀yin sọ nígboro ẹnu ti yín ipe ẹ̀yin ti Lagosians ẹ̀yin fẹ́ dá dúró population yín ti pọ̀ so ẹ̀yin expect pé àwa expect pé kẹ́ darapọ̀ mọ́ Odùduwà àbí Yorùbá nation ká wá kó owó láàrin Èkó kó lọ fi develop Èkìtì kóró gbá lẹ́nu yín sir Mr. Sanni kó padà sí yín lẹ́nu bẹ́ẹ̀ ni mo sọ fún yín kó padà sí yín lẹ́nu ẹ̀yin ọmọ Èkìtì mo rò pé àsìkò ti tó fún yín nílé lóko lẹ́yìn odi mo ti bá pọ̀lọpọ̀ ẹ̀yin brothers mi sọ̀rọ̀ láti jẹ́ pé kẹ́ dìde lójú oorun yín kẹ́ dìde kẹ́ jẹ́ ká tú Èkìtì ṣe kò yẹ kó jẹ́ irú Èkìtì bẹ́ẹ̀ yẹn òun ló máa rí bó ṣe rí yẹn ẹ wo ọ̀rọ̀ burúkú nígboro ẹnu brother yìí ṣá ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ní ìwọ ìgbà tí ajá ń jẹ lébo lọ́gbọ́n tí yín wà fountain of knowledge àwa ní professor àti ọ̀rọ̀ professor ayan àwa kanú wa kẹ̀yìn ìwé ni kò ṣe pé Èkìtì ń ka inú ìwé ń ka ẹ̀yìn ìwé wọ́n ní ọpọlọ wọ́n ní ẹ̀kọ́ wọ́n dẹ̀ ní agídí ṣùgbọ́n Èkìtì á finú mímọ́ bá ṣe yàtọ̀ sí ọmọ àlè wa láàrin wa torí kò síbi tí ọmọ àlè ò ti sí the true born of Èkìtì one mind náà fi báyàn ṣe wọ́n dẹ̀ hate rẹ jẹ àkíṣọ̀lẹ̀ lẹ́kìtì tí ò bá jẹ́ ara ẹ̀yin burúkú ẹ̀yin jẹ gúdú jẹrá bọ́dá Fáyọ̀ṣe ṣe rí rẹ́dẹ̀rẹ́dẹ́ tẹ kó bá wa Mr. Fáyẹmí Governor Fáyẹmí ṣe rí rẹ́dẹ̀rẹ́dẹ́ tẹ fi rẹ́wẹ́ lára nítorí wípé bọ́dá Sanni yìí tó wí rẹ́dẹ̀rẹ́dẹ́ nígboro ẹnu tó ní pé ṣé ààrẹ expect pé ká di Yorùbá nation gbogbo wa kọ́ wá lè máa fi owó tó máa generate ní Lagos State kọ́ lọ máa fi tú Èkìtì ṣe ó kúrò lẹ́kọ̀ọ́ ó kọjá Ìbàdàn ó yà sífẹ̀ ó lọ sọ́sùn state ó sọ pé ní Ògùn state ó sọ pé ní Ondo state Èkìtì ló wá ó ti wá wo gbogbo state pátápátá tó wà nílẹ̀ Yorùbá ó wá rí wípé Èkìtì nìyà ń jẹ jù kó padà sí yín lẹ́nu sà Mr. Sanni ìyá ọmọ Èkìtì ká ṣe yín ká rí ṣe yín ká ṣẹlẹ̀ gangan ká ṣe yín kan ọmọ ẹlẹ́rùn rí jẹ gígùn ká ṣe yín kan ọmọ aláṣọ rí wàkísà èyí kò ṣe pé ìyín ní fún ọ láyé jẹ ìyín Èkìtì ní ìkàwé kì í kọ́ lẹ́kọ̀ọ́ kì í sọ́dọ̀ nìyàn kì í kọ́ lóyìnbó ìyín Èkìtì ní ìsọ púpọ̀ nínú ọkàn di professor lónìí irú èyí kẹ ìwé rádaràdà nígboro ẹnu rẹ̀ lónìí mọ nǹkan pé lóyìnbó kọ́ bá mi ṣe yín Èkìtì kẹ̀ kàn gẹ́gẹ́ bíi tíṣà ètè yára fi Èkìtì ní ibẹ̀ gangan ní lẹ́tìrí as a dustbin state kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ṣe ráyé yín ó tẹ̀ tí wá da gbogbo ẹ̀yin ọmọ Èkìtì nílé lóko lẹ́yìn odidi káàkiri àgbáláyé àsìkò ti tó ìpèníjà ti dé o Èkìtì yéye o Èkìtì yéye ege kókó Èkìtì yéye o Èkìtì yéye ìjà parapọ̀ ká ṣọ̀kan Èkìtì yéye
kété yan ọmọ Èkìtì lulẹ̀ lóko lẹ́yìn odi ká ṣẹ́yìn ẹ dìde rádaràdà tí rádaràdà yìí ń sọ nígboro ẹnu ẹ̀ kò yẹ kó jẹ́ ẹ̀yin kò yẹ kó jẹ́ ẹ̀yin láyéláyé àwọn tíṣà tó kọ́ irú eléyìí tó ń wí rádaràdà tó wá dẹni tó ń sọ òyìnbó lẹ́ni ìwọ tó ń pè mí ní gbogbo nọ́mbà yẹn mo rí ẹ mo ní mi tí ì ṣetán tí o wá sọ òyìnbó burúkú tó rò é pé Mr. Sunny ìwọ ti gbóyìnbó tán lẹ́nu ti ẹni ẹ o ti wà ní ipò tí èèyàn kò dé rí o ti believe ipò lè máa fi everybody pa ara àwọn Èkìtì ló sọ púpọ̀ nínú yín tẹ sọ ẹ̀yin tẹ di professor lẹ́yìn lára wọn ni wọ́n sọ yín dì bẹ́ẹ̀ àwọn ni wọ́n fi òyìnbó sí yín lẹ́nu àwọn ni wọ́n kọ́ yín ní abídí àkọ́kọ́ àwọn ni wọ́n sọ yín dènìyàn àwọn tó wá sọ yín dènìyàn yẹn tọkọ yín bó ṣe máa mú báírò bọkọ yín bó ṣe máa mú pẹ́ńsù àwọn yẹn lẹ́yìn wá débi tí yẹ délé ní tẹ wá sọ pé àwọn lẹ fẹ́ fi ta yín ọ̀gẹ̀dẹ̀ Èkìtì wá wo kòkó yín dàgbà tán kòkó ọ̀gẹ̀dẹ̀ tí Èkìtì wá dígí burúkú fún yín èpo ẹ̀gúsí Èkìtì wá dohun à ń jírí lọ́wọ́ ti yín ó mà ṣe o ó ṣe ẹ̀yin ọmọ Èkìtì ó ṣe ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yìí tó padà wá dígí burúkú ẹ wo Èkìtì náà ẹ wo ilẹ̀ bó ṣe lọ for your information Mr. Sunny ta ló sọ fún ẹ wípé Èkìtì wá fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀yin Lagosian láti fi build Èkìtì state kò yé yín ni tí ò bá jẹ́ lára àwọn tí wọ́n wà níbẹ̀ tó ń jẹ gúdú jẹrá tí wọ́n kówó tó yẹ kó fi ṣe nǹkan sí Èkìtì kó má lè rí gómìnà kan tó tẹ̀ máa jíta wake up tá think normal ní Èkìtì state kó tẹ̀ kọ́ factory kan sí Èkìtì àfi kẹ́ máa kọ́ overhead bridge láàrin Èkìtì láì ṣèkó ìyí tá kó owó tá lọ fi kọ́ school ó lọ kọ́ sí Ghana ó kọ́ sí Ghana jọ nítorí Ọlọ́run ìgbà tí rí àwọn Ghanaian wá ní kí gbogbo Nàìjíríà padà sílùú wọn sìn how far how market ẹ̀yin wá wí rádaràdá nígboro ẹnu yín àwọn táwa bá ẹ̀sẹ̀ tí wọ́n máa fowó Èkó wọn lọ fi build Èkìtì fọ́ má jẹ́ sọ ọ̀rọ̀ yẹn torí pé wọ́n kọ́ mi nílé ire inú ilé ire ni mo ti jáde ẹbí tó dáa ni mo ti jáde mo dẹ̀ tún tú ara mi kọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ sọ yẹn Mr. Sunny ó padà sí yín lẹ́nu ọ̀tẹ̀ lẹ fẹ́ dá sílẹ̀ mo dẹ̀ gbọ́ from information wọ́n ní iṣẹ́ owó ẹ̀yin bàbá Tinubu ni pé ìkan lára àwọn ọmọ yín ni ẹ̀yin ni ẹ̀ ń dún nínú ìgò tó ń dún yànmùyànmù nínú ẹ̀ ohun tẹ́ fọ́ fún fèrè ní fèrè gbé jáde èmi náà wá sọ fún yín Mr. Sunny ẹ padà lọ jí fẹ́ni tó rọ yín sẹ̀ ipe kí ni àwọn Èkìtì ẹlẹ́lẹ́wà kì í ṣe ní àrífín o Èkìtì ẹlẹ́lẹ́ Èkìtì ò kì í ṣe ní àrífín tẹ́ ẹ bá wá àwọn tẹ́ fẹ́ fi pa wà lẹ́tàlẹ̀ kó ṣe àwọn ọmọ Èkìtì wọ́n kọ́ wa agbẹ́kọ̀ọ́ kò tiẹ̀ sí ọmọ tó wà nílẹ̀ Yorùbá tí wọn kì í ṣọmọ rere ní gbogbo wọn ní gbogbo ilẹ̀ Yorùbá ọmọ olóríire ní gbogbo wa ìran olówó ọlọ́lá aládé ní gbogbo wa lápapọ̀ má wàá da àárín wa rú ẹ má dà wá lédè rú ẹ má dá ọ̀tẹ̀ àti ìjà tí ò sí ẹ má dá sílẹ̀ ká tún máa ràn yẹn èyí tá ẹ ti dá sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun la ṣe ń rán lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ fún yín pé gbogbo Yorùbá ẹ gbójú ń bẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin bàbá ẹ gbójú ń bẹ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ fún yín ẹ lọ parí ìjà ogun wẹ̀tì ẹ̀ kí ló kan èmi nípa ogun wẹ̀tì ẹ̀ tó ti jà ogun tó ti jà tán ṣé ogun third world war second world war first one ẹjọ́ ṣé wọn jà tán ṣé gbogbo ìlú òdìra wọn mú ìlú Jámánì tí mo wà yìí ogun jà wọn bí kánkú bí kílẹ̀ wọn wọlé kọ́ má ṣe gbérí mọ́ láyé káwọn náà kọ́ wá jókòó pa sórí ogun tó jà wọn nígbà nǹkan láwọn ò ní move forward wọ́n move forward kí ló wá kẹ́yìn Yorùbá tó ní pé ká dìde ká jà ká fọwọ́sowọ́pọ̀ ká build nation fúnra lára wa kára rọrùn fún tilé toko wa gbogbo àwa tá wà lábúròdù 95% wa la ṣe tán láti padà wá sí Nàìjíríà a lè wálé àwọn nǹkan tá ti gádà ní ẹ̀kọ́ ní ọgbọ́n àti ìmọ̀ àti gbogbo nǹkan ká wá fi build nation yẹn ẹ̀yin sọ pé irọ́ ẹ fẹ́ dé ogun míì sílẹ̀ ayé yẹn ò yọ gbogbo ibikíbi tẹ́ bá gbé gbọ̀run ò ní gbà fún yín àwa Yorùbá we are one yálà ní Odùduwà àbí ní Yorùbá we are one kí ló dé tẹ̀yin Yorùbá tá à ń sọ pé ká ẹ jẹ kuru kó tán láwo tẹ́ tún padà gbọ́n owó ẹ̀ sáwo
kí ló dé tó jẹ́ wípé ìtàn burúkú ayérayé tí ò ní jẹ́ kí ìgbésí ayé ó tòrò fún tilé toko òun ni ò kúrò lọ́pọlọ yín, òun ni tán bá ti ní pé ká wá gbé ìgbésẹ̀ kan fún àṣeyọrí nǹkan kan fún gbogbo ara mùtúmùwà ilẹ̀ Yorùbá, ìgbà yẹn lè má bẹ̀rẹ̀ ìtàn burúkú yẹn ni ẹ̀yin ò pàtàn rere, ẹbí yín ò pàtàn rere láyé. Ìgbà yẹn lè máa ní àwọn tó dá ogun sílẹ̀ tó ti jagunjagun tó ti kú dànù tó ti kẹ̀ tí egungun wọn à lè rí mọ́, ẹni ká lọ máa trace wọn kiri. Ìwọ tó bá fẹ́ níwọ náà ni kó lọ bá wọn níbi tán bá wà because àwọn ò tí ì ṣe tán. Kí ló dé ìjọ wo ni ẹni Yorùbá fẹ́ fi lẹ tó fẹ́ gbà fúnra yín? Ìjọ wo lẹ tó fẹ́ gbà fúnra yín? Ìwọ ojú mi èmi ojú mi, mo ní láti jẹ torí pé mo ti jẹ olórí orí ni mo gbọ́dọ̀ máa jẹ ní gbogbo ibi tí mo bá dé. Ó ti gbàgbé pé olórí níbì kan ọmọ ọ̀dọ̀ ní níbòmíì. Ẹ fi àyè gbára yín, gbogbo nǹkan tó wà nílé ó padà tó pín. Tí ò bá ṣe pé àwọn kan wọ́n jẹ́jẹ́jẹ́jẹ́ nìkan yìí jẹ́ kílẹ̀ fẹ́kẹ́. Gbogbo nǹkan tó wà nílé ó tó pín ní tilé toko tó tún máa ṣẹ́kù. Tààrà dẹ̀ tu gbogbo wa. Àwa ní kẹ́ yọ̀ǹda. Ẹ wá bẹ̀rẹ̀ ìtàn orí burúkú, ìtàn tí ò ní bá yín wá lọ́jọ́ míì. Ìtàn tó ti kú tó ti kẹ̀. Kí ló dé tó ṣe jẹ́ pé ẹ̀yin Yorùbá tó bá ti dirú situation báyìí, ìgbà yẹn lẹ máa rántí ìgbà yẹn lọ́hùn bàbá tiẹ̀ ó mọ́jú sí ìyá tèmi, ìgbà yẹn ni ọmọ mi fẹ́ family wọn, ìgbà yẹn ni màmá ẹ̀ wọ́n sọ pé no òun ò lè gbà kọ́mọ tòun fẹ́ family ẹ̀ torí pé nígbà tó wà secondary school ó padà gbàbọ̀dẹ̀ fún, ó padà ṣe kinní kan. Kí ló kẹ́mi pẹ̀lú story tó ti kú tó ti kẹ̀? Ẹjọ́ àníyà ń jẹ wá, ẹ̀ ń sọ̀rọ̀ story tí ò ní bá wa wáyé tí ò lè solve situation kàkà bí òtún máa bàá jẹ́ sí ni. Kí ló kẹ́mi pẹ̀lú àwọn story rubbish níbẹ̀ yẹn? Kí ló kàn mí gbé? Ìwọ tó bá ní Yorùbá ni tó bá ní ìyá tó ń jẹ òun ló tẹ́ lọ́rùn kò jẹ́ dandan àbẹ̀yẹ àdẹ̀bẹ̀yàn kankan náà bí by force bọ̀ mọ́ kan mọ̀ wípé tó bá tójú àti ṣu tó bá tó àsìkò àtijú wà láìtàlá ìfura padà là. Tracy sí ẹ̀ lẹ ti rí lánàá yẹn. Tracy sẹ̀ òun lẹ ti rí lánàá yẹn. Kí ló dé ìfàjà gógó nǹkan tó ṣẹlẹ̀ ní Kòròdú lánàá gẹ́gẹ́ bí mo ṣe gbọ́? Kí ló fàjà? Níwọ̀nba nǹkan tí wọ́n sẹ́ẹ̀dì sí mi. Nǹkan tán ló fàjà rèé o. Torí púpọ̀ àwọn èèyàn gan tún sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì sí mi. Wọ́n bí mi Sister Dera ṣe ti gbọ́ nǹkan tán ló ṣẹlẹ̀. Èmi ò mọ nǹkan tí ó sẹ́ẹ̀dì sí mi rèé. Àgbààgbà ilẹ̀ Yorùbá pé kí wọ́n fi ara balẹ̀ wo ohun tí ó ṣe ẹ̀yà Yorùbá láǹfààní lórílẹ̀‐èdè yìí kí wọ́n sì parapọ̀ ṣiṣẹ́ lórí rẹ̀. Ọba Ìyànadé Àṣàbí sọ pé ọjọ́ pẹ́ tí Yorùbá ti ń fi ojú winá àwọn àjèjì tí wọ́n ń gbẹ̀yìn fógun ja ilẹ̀ Yorùbá tí ìjọba àpapọ̀ kò sì tí ì rí nǹkan kan ṣe lórí rẹ̀. Wọ́n ní àwọn ṣetán àti ti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ààrẹ Gani Adams lẹ́yìn nínú ìgbésẹ̀ òmìnira ilẹ̀ Oòduà bí gbogbo ọmọ Yorùbá bá ṣetán àti dádúró bí orílẹ̀-èdè ní ìtòbí ìnùbí. Ọba Ìyànadé Àṣàbí oníṣẹ́rí ìlú Ìṣẹ́rí tí wọ́n tún jẹ́ ọbabìnrin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé bí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bá lè fi ẹnu kò lórí pé wọ́n fẹ́ di òmìnira tàbí kí àtúntò tó péye wáyé lórílẹ̀‐èdè yìí tí kò ní jẹ́ pé agbègbè kan yóò máa tẹ àwọn tó kù lórí mọ́lẹ̀, àlàáfíà yóò jọba. Wọ́n ní àbájáde ìpàdé àpérò ọdún 2014 ló fa ariwo àtúntò táwọn aráàlú ń pa, ó sì yẹ kí ìjọba àpapọ̀ tẹ́tí gbọ́ ariwo náà. Ọbabìnrin Ìyànadé Àṣàbí sọ pé bí ọ̀rọ̀ àtúntò kò bá lè wáyé, ẹ̀yà Yorùbá náà tó láti dá dúró bí orílẹ̀-èdè olómìnira tí kò sì ní sí wàhálà. Tẹ́tí gbọ́ oníṣẹ́rí ọ̀fìṣẹ́rí wọ́n ní pẹ̀lú ìyà tó ń jẹ wá yìí tí ìdánilójú bá ti wà wípé tá a bá padà gba ilẹ̀ Yorùbá tán kò ní sí ogun míì, kò ní sí wàhálà tí Ọlọ́run dẹ̀ máa gba gbogbo ògo tán. Àwọn ti ṣe tán, kí là ń dúró dè? Ó ní mo ṣe sọ fún ìwọ tó ń sọ ipò dìgbà táwọn àgbààgbà yẹn bá bọ́ síta tán wá sọ, ìgbà yẹn nìwọ tó máa believe, ìgbà yẹn nìwọ tó máa support. Má wọrí ìwọ nìkan lóyìn lack behind wà lẹ́tàláì. Kò yé ẹni o, ìwọ ló sì ń dúró sẹ́yìn torí àwọn tó ń dúró dè ó mọ ipa tó ń ṣe, ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ó dẹ̀ kéré sí nọ́mbà yẹn láti lu anybody gbọ́rọ̀, no be by force. Tó o bá fẹ́ ṣe bó o bá fẹ́ ṣe pack well, no be by fire. Lójú ìwé kẹrìndínlógún ìwé ìròyìn West African Business News ni mo máa ti rí lórí àgbékalẹ̀ Odùduwà Republic. Wọ́n ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Gani Adams tí oníṣẹ́rin ìlú Ìṣẹ́rin ló sọ̀rọ̀
oníṣẹ́rin ìlú ìṣẹ́rin ọba Iyùnadé Àṣàbí tí ṣe ìlérí pé gbogbo ara làwọn yóò fi ṣe àtìlẹ́yìn fún ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ààrẹ Gani Adams lórí àgbékalẹ̀ ilẹ̀ olómìnira Odùduwà bí gbogbo àwọn ọmọ Yorùbá bá ṣe tán àti dádúró láàyè ara wọn. ààrẹ Gani Adams lẹ́nu lọ́lọ́ yìí ni wọ́n sọ ìhà tí wọ́n kọ sí ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwùjọ tó ń sọ pé bí gbogbo ọmọ Yorùbá bá ṣe tán àti dádúró káyọwọ́ nínú ọ̀rọ̀ ìgbéyàwó tìpátìkùkù tí wọ́n ṣe fún wa ní ọdún 1914 ká dádúró gẹ́gẹ́ bí ilẹ̀ olómìnira Odùduwà níwọ̀n ìgbà tó jẹ́ pé ìjọba ò ṣetán àti ṣe àtúntò orílẹ̀-èdè Nàìjíríà. ọba Iyùnadé sọ pé mo tọ́ ipasẹ̀ ààrẹ ọ̀nà kakanfò tí wọ́n dá alábàá èmi náà sì ṣetán àti ṣe àtìlẹ́yìn gbogbo agbọ́dọ̀ fẹnu kò lórí ìgbésẹ̀ wọn ní báwọn olórí tó kù nílẹ̀ Yorùbá bá ti sọ pé ó tọ́ ó sì yẹ àti kújú wọn tó káwa náà dá dúró máa ṣèjọba ara wa àwọn ṣetán o. ọba Iyùnadé Àṣàbí tó tún jẹ́ ọbabìnrin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Erelú Àgbáyé sọ pé àwọn báwọn ṣe wà yìí o àwọn nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe torí pé àbáláyé ìṣẹ̀ṣe gangan làgbọ́ ohun gbogbo ìdí rèé táwọn fi ń wá ìtẹ̀síwájú ní gbogbo ọ̀nà fún ìdàgbàsókè Nàìjíríà lọ́nà ti ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ làwọn tún ṣe ìgbélárugẹ egbòogi ìbílẹ̀ lóríṣiríṣi wọ́n ní ṣùgbọ́n ní ìta ń bá lọ yìí bí wọ́n bá ti lè ṣe àtúntò tó mọ́yán lórí nílẹ̀ Nàìjíríà nǹkan yóò rí bá a ṣe ń fẹ́ àmọ́ bí wọn ò bá ti fẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá olóyè ààrẹ Gani Adams bá ti sọ pé ó yá táwọn àgbààgbà rẹ̀ bá sì gbá tì wọ́n lẹ́yìn ó di dandan ká dúró bí ilẹ̀ olómìnira Odùduwà. ẹ wò lójú ìwé 16 ìwé ìròyìn West Africa Business News. precisely mo ń sọ lọ ní àgbàdo crossing wọn ní sàmà tí wọn já ticket àwọn Yorùbá mú bẹ àwọn Fúlàní wọn lè ṣe meeting every Thursday àtàwọn oníbàárà àwọn ogun ọ̀nà náà ń ṣe meeting náà environment yẹn so Fúlàní wọ́n ti wọlé Yorùbá mú alára tán rẹ́dì ara àwọn àbọ̀dé tí Tinubu gbà fún alẹ́kọ̀ọ́ nìyẹn tí àwọn náà ti ní mìíràn alávigilan tẹ́lẹ̀kọ́ ń bí táwọn èèyàn wá sùn torí òṣèlú torí APC torí PDP ẹ̀fẹ̀ ṣe Haúsá ipò tẹ́ ẹ̀ lè dé àwọn èèyàn tí ní àròjinlẹ̀ ipò tẹ́ ẹ̀ lè dé tí ò lè ṣẹlẹ̀ tí ò ní ṣẹlẹ̀ ṣẹlẹ̀ gbára Ọlọ́run ó tó di ìgbà yẹn gbọ́ àti dojúrú àti mọbi tá à ń lọ. ẹjọ ẹ bá mi ṣe èso ìyẹjọ. Isba lè ní wọn pass information sí pé ní Kaduna o ògùn náà ló sunshade mọ́ as glass ẹni tó bìnrin máa gbé gòdòdú sójú kò sáyè mọ́ ẹ̀ ń ṣerun ẹ̀ ń lo mobile phone ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ mo gbogbo ẹ̀ lè ní sìn ṣé kò sí gọ́ọ̀nà ńgbà tó ń pass law ni bọ̀ ibi ilé agbára wọn ti wà agbára ti wà òkà wọn àwa lópin sí bí àní gbogbo ẹ̀ ń bí wọ́n ṣe Àmọ̀tẹ́kùn Tinubu òjẹ́ kan pass ètò lọ́ọ̀ Lagos State torí presidency tó ń wá tipátipá ilẹ̀ àwọn àwọn tó ń dalẹ̀ Yorùbá ẹ̀ tán náà ní Yorùbá ò ní tẹ̀sọ́jọ́ ní Yorùbá ò ní gbòmìnira ilẹ̀ ìtàn tẹ̀ yìí sẹ́ afẹ́ tó ń fẹ́ yìí sẹ́ ilẹ̀ àṣẹ lòdì sí wọn afẹ́ tó ń fẹ́ àṣẹ lòdì sí wọn torí ìfẹ́ owó ìfẹ́ ara tó ní kálukú wọn ń fẹ́ ìyà ń jẹ àwọn èèyàn wa lójú méjèèjì sí náà wọ́n lépa òṣèlú wọn ò ronú àwọn èèyàn wọn àwọn Haúsá dẹ̀ ń wọlé sí wa lára. Out of 16 kingdom nílẹ̀ Haúsá Fúlàní ti gbà kú wọ́n ti gbà kú méjì ẹnbọ̀ tó bá mú ọbẹ̀ kó béèrè Fúlàní their mission is to take over your land take over your property but they don't care what will take them wọ́n care what it will cost them wọ́n ti wọlé sí wa lára náà ẹ lọ sí gbogbo abatí ọ̀ gbogbo kọ́nà tó máa ti ń kó màálù wọlé ẹ bá gbogbo ọkọ̀ náà ọkùnrin kí ọ̀sọ́ ọmọ ẹlú bẹ̀ ló ń sùn wọ́n ti wà ń bẹ̀ they are just waiting for a day lọ́jọ́ kan ní go ẹ lọ sí gbogbo satellite town ẹ lọ sí gbogbo Festac àwọn Haúsá lè máa rí lórí ọ̀kadà àmì ògbó ọ̀kadà wọn àwọn lè máa rí ń bẹ̀ ogun bá àwọn ọlọ́pàá ṣe rédì kiri ogun bíi wọn lè mú wọn gbogbo bẹ̀ yẹn nínú ìlú ara wa bẹ́ẹ̀ ni ní idiot kan sọ̀rọ̀ pé ó mà ṣe o wẹ́. ṣe ti rí pé ó ká púpọ̀ nu wa lára gan bàjẹ́bàjẹ́ ó ká wa lára ní àárín Èkó ọlọ́pàá ní sáìdì ibi tí àwọn Fúlàní tí wọ́n sọ wọ́n ní àwọn ọlọ́pàá òkè ń lọbẹ̀ lọ kọ̀ǹtró wọn ṣùgbọ́n ìwọ àti èmi tó jọmọ Yorùbá pípa anyhow tí àbúrò àbọ̀mọ ẹ bá jáde àgàgà tó bá ti jọkùnrin tó bá ti lè pọn báàgì sẹ́yìn báyìí bẹ́yà iPad yìí bàjẹ́ ni àbí kò ní iná ni òun ló ní tó fẹ́ lọ ṣáàjì ń bò mí àbó fẹ́ lọ túnṣe wọ́n á mú wọ́n ló lè ní wọ́n á ní yahoo ni ẹjọ́ ta ni yahoo tó yẹ kọ́kọ́kọ́ lọ máa mú kọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí president wọn títí dé sàlẹ̀ títí dé ọ̀dọ̀
common councillor, not even local government chairman. Èwo ni ó ń ṣe olè tó ti kọ́kọ́ tó ti jà wá lólè, wọ́n jà wá lólè ara, wọ́n jà wá lólè owó, wọ́n jà wá lólè ilẹ̀ wa, wọ́n jà wá lólè fúnṣọ wa. Gbogbo olè nǹkan tó ń jí láyé tipátipá ni wọ́n fi jà ìwọ àti èmi. Àbí kí ló dé gan? Ṣé ti gbọ́? Ti gbọ́, òun lè fẹ́ tí ara yín gbọ́ yẹn. Ní north, SARS ó ń pa wọ́n o. Ní ọ̀dọ̀ bàbá mi, brother mi, Fẹ́mi Babalọ́lá. I love you, my brother. I love you, Dad. Thank you for coming. God bless you. Thank you, sir. Ẹ̀jẹ̀ mi ni, ènìyàn mi ni, bẹ́ẹ̀ ni, bàbá tèmi ni. Ẹ wo, ogun yìí ti lé, ó ti dé, ẹ dìde, ẹ má jẹ́ kó wá jẹ́ pé lọ́tọ̀jú oorun náà ti máa fi kíní jí yín lẹ́gbẹ̀ẹ́ pé dìde. Ó lè mi ṣe máa pariwo tẹ́ ṣe máa rí pó ká mi lára. Mi ìfẹ́ kó pa wájú ni. Ipe wọn ní ṣe wálé ṣe ti rí bó ṣe dé lójijì. Kí ni nǹkan gan tí ẹ gbọ́ pé ó ṣẹlẹ̀ lánàá sí pẹ̀lú nǹkan tí mo play fún yín? Kí lẹ gbọ́ pé ló dájà lẹ̀ lánàá? Wọ́n ní wọ́n já tíkẹ́ẹ̀tì gbogbo everybody ló kúkú mọ̀ pé kò síbi tí wọ́n ti ń já tíkẹ́ẹ̀tì láàrin Èkó. Iṣẹ́ owó Tinubu náà ni. Gbogbo tíkẹ́ẹ̀tì yẹn tó dé ń já, ó ní certain amount tó gbọ́dọ̀ wọnú àkáǹtì ẹ̀ in everyday. Ìwọ alábàárù tó ń gbà àrù. Ìwọ tó jẹ́ pé tójò bá rọ̀ lÉkòó nínú àwọn ọjà tó jẹ́ pé ọ̀nà àṣẹ kọ̀ṣọ̀kọ̀ṣọ̀ tó jẹ́ pé ó máa lọ pọn omi, ó máa fọ ẹsẹ̀ àwọn èèyàn níṣó mọ̀ pé wọ́n máa tún já tíkẹ́ẹ̀tì fẹ́yìn náà. Tinubu ó máa tún san lára owó tó ń bá já tíkẹ́ẹ̀tì fún ẹ, lára owó ẹ̀ ó yìn lọ sápò Tinubu. Nínú ọjà, ìwọ tó jẹ́ aláàrù tó lóyún síkùn torí ebi fẹ́ pa àwọn ilé tó ti bí sílé kí ìyá má bàa lù ẹ́ pa, tó wá kíní mórí, tó gbé oyún síkù nínú òrùn burúkú, tó rẹrù tí gbogbo ọrùn dùn ẹ́. Iye ọmọ ṣebó ń já tíkẹ́ẹ̀tì lára owó ojú oògùn ẹ̀ ó lọ sí àpò Tinubu. Kò wá ṣe yẹn nìkan bó ṣe ń lọ sápò Tinubu bẹ́ẹ̀ ló ń lọ sápò Ṣadé ọmọ ẹ̀, Ṣadé Òjó Tinubu or Ṣadé Tinubu Òjó, ìyálọ́jà of Yorùbá land. Bí wọ́n ṣe ń pẹ́ mọ́ra wọn lọ́wọ́ nìyẹn. Bí bàbá bá gbà tí ọmọ gbà tẹ̀ nínú ogún àjò ẹ̀, èyí tó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ẹ fún ẹ wọ́n fi dùn ẹ́, wọ́n fi ń kẹ́ ọmọ wọn. Èyí tó bá tún ṣe làálàá ṣe wọ́n á tún gbà lọ́wọ́ ẹ. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ, ẹ̀yin Nollywood ẹ kú ti yín o. Èmi tí mo mọ̀ pé tó bá yẹ ó ṣe ìrìn gbogbo yín ni. Èmi mọ̀ pé àwọn Tinubu àǹkó gbogbo àwọn yẹn, àwọn lẹ ti rówó jẹ ẹ lè bọ́ síta. Ẹ máa rẹ ṣáà rí owó because púpọ̀ nínú yín, you know, ẹ mọ̀ bí tó wo fíìmù ti máa ń jáde, I can understand my sisters. But still, tá bá jáde ó máa better jẹ́lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ yìí. Ẹ rí pọ́n ti run life many of you ni my sister. I feel for you too. Ẹ jẹ́ àgbọ̀. Ṣùgbọ́n lára yín, lẹ́yìn brother Yẹmí Ṣọ́ládé, God bless you brother. Mo tún ní láti kíra fún sister mi takuntakun. Actress Bímpé Akíntúndé. You are a sister. Ó yẹ ẹgbẹ́ fúnra yín. Ayé pariwo torí tó bá dogun abẹ́lé tí ó bá kàn yín á kà àwọn ọmọ yín. End SARS now. End SARS brutality. Coded say so. You say so. Everybody say so. End SARS now. Ẹ̀yin SARS Nàìjíríà ẹ gbọ́ kí ló dé tá tún lè rìn lórí ilẹ̀ Fádáwà tó jẹ́ pé gbogbo wa ni criminal. Ẹ gbọ́ ẹ̀dẹ̀ mọ́bí táwọn criminal wà ṣùgbọ́n ẹ̀ lè lọ bá wọn. Ó ṣe wá já wa mẹ̀kúnnù táwọn wá ti jẹ àti mu wa lẹ wá ní lára àbí kó fẹ́ pa láàánú yín ni. Ọmọ ìyá mi ìwọ tó jẹ́ ọmọ Yorùbá tẹ́tí kó gbọ́rọ̀ mi lọ sí ìlú yín ikọ́ bá ẹ wórùka àlùwò àlùkì àlùsáré níbi tó ti dà ikọ́ bá ẹ ṣe oúnjẹ kò jiná dáadáa. Ọmọ ìyá mi níkọ́ bá ẹ wá bàǹtẹ̀ tó gbóná mọ́ọ̀dì tí ẹni SARS bá takú ẹ̀ lásán. Ọmọ ìyá mi iná máa gbé ní bí ìgbà tẹ́lẹ̀ tí ṣọ̀kì bá ṣọ̀kì tó bá ní kí ló dé sọ fún wọn wípé self defence ti ẹ ló ń lò yẹn nígbà tó jẹ́ pé gbogbo wa kọ́ la aláṣẹ̀sì sí bọ̀ ẹ̀yin olórí wa à ń wí fún yín nìsín end SARS láyé ń pariwo torí tó bá dogun abẹ́lé tí ọba kan yín á kà àwọn ọmọ yín end SARS now. End SARS brutality. Coded say so. You say so. Everybody say so. End SARS now. Ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀, àlọ́rọ̀ yìí ò ní lè wọ̀, ẹ̀rọ pàǹbá yín ṣeré ni. Èmi tí mo mọ̀ pé àwọn sisters mi, àwọn brother mi, wọ́n ṣì máa dìde. Ẹ máa dìde bàjẹ́ ni, ẹ máa dìde dànù, ẹ máa dìde dákú. Tó bá dójú ẹ̀, kò tí ì le tó yẹn ni, kò sì rìn yẹn, ló sì rìn wá ni. Ó sì rìn gbogbo wa ni tó bá yẹ ó máa ní agbára o. Ẹ ti gbélé náà. Ẹ̀yin ọmọ Odùduwà, ṣe ráyé báyìí. Àwọn àgbà ní ó ń bọ̀ àwọn ládẹ́dẹ̀
tá bá fi àwọn ọ̀dẹ́ lè lọ́wọ́ yìí ó possible kó jẹ́ pé àwọn tá a fa àwọn ọ̀dẹ́ gan àwọn akọ wa lẹ́sẹ̀ ní tó ṣẹlẹ̀ ní àdúgbò wa ní Ìkòròdú lẹ́ni ó ní wípé tíkẹ́ẹ̀tì ọ̀kadà páwọn pé ó possible kó jẹ́ pé àwọn tá a fa àwọn ọ̀dẹ́ gan àwọn akọ wa lẹ́sẹ̀ ní tó ṣẹlẹ̀ ní àdúgbò wa ní Ìkòròdú lẹ́ni ó ní wípé àwọn Haúsá sọ pé àwọn ò lè máa já tíkẹ́ẹ̀tì lọ́wọ́ àwọn ọmọ Yorùbá mọ́ tíkẹ́ẹ̀tì ọ̀kadà páwọn náà ní ẹ̀tọ́ láti máa já tíkẹ́ẹ̀tì fún ara wọn lórí ilẹ̀ yín ní ibẹ̀ yẹn páwọn ò lè máa já tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ọmọ Yorùbá mọ́ tíkẹ́ẹ̀tì ọ̀kadà lọ́wọ́ ọmọ Yorùbá mọ́ pé àwọn ní ẹ̀tọ́ láti máa ṣe kíni láti máa já tíkẹ́ẹ̀tì àjọ nílùú ni náà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti gba ẹ̀mí lẹ́nu ọmọ Yorùbá 5 sí 6 báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti gba ẹ̀mí lẹ́nu ọmọ Yorùbá 5 sí 6 bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká múra o ẹ jẹ́ ká jí gidi inú oorun tá à ń sùn o. tẹ́tìrì mo mọ̀ pé púpọ̀ wa láti rí fídíò yẹn. Senegal police wa mi and then gbogbo àwọn tó ń pèsè wa so fún ara wa náà la máa jàjàgbára ara wa. ṣé ń gbọ́. Oòduà nation ó máa dájú iṣẹ́ ẹ̀yẹn wo máa send ibi tí àwọn mọ́là tó ti pa nínú àwọn Yorùbá. ṣe rí bó ṣe destroy nǹkan. máa send ẹ̀ sí and then àwa náà àwọn ò ṣe kankan fún wọn o. ṣé gbọ́. ẹ̀rí tó ń ṣẹlẹ̀ báyìí so ẹ̀rí pa àti dá dúró àti tó dá dúró báyìí and then DPO owó tún dé yẹ àpọ̀ ló bàjẹ́. ẹ̀yin wá ṣe pé kinní kan wo bá mi sọ fún wọn jàre àtírẹ́sì tó ṣá pàápàá mi. tó bá ní kí ló dé sọ fún wọn wípé self defence ti ẹ ló ń lò yìí nígbà tó jẹ́ pé gbogbo wa kọ́ la aláṣẹ̀sì sí bọ̀ ẹ̀yin olórí wa àwọn tẹ́ bá fẹ́ pé wọlé lè pé wọlé sí. láyé ń pariwo torí tó bá dogun abẹ́lé tí ọba kan yìí á kà àwọn ọmọ yìí EndSARS now EndSARS brutality kódà say so you say so everybody say so EndSARS now. ẹ̀yin SARS Nàìjíríà ẹ gbọ́ kí ló dé tá a tún lè rìn lórí ilẹ̀ fọ́dà wa tó jẹ́ pẹ́sì pé gbogbo wa ni kírímínà ẹ gbọ́ ẹ̀dẹ̀ mọ́bí táwọn kírímínà wà ṣùgbọ́n ẹ̀ lè lọ bá wọn ó ṣe wá jà wá mẹ̀kúnnù táwọn wá ti jẹ àti mu wa lẹ wá ní lára àbí kó fẹ́ pa láàánú yìí ni ọmọ ìyá mi ìwọ tó jẹ́ ọmọ Yorùbá tẹ́tí kó gbọ́rọ̀ mi lọ sí ìlú yìí ikọ́ bá ẹ wóòrù ká àlùwò àlùkì àlùsáré níbi tó ti dà ikọ́ bá ẹ ṣe oúnjẹ kò jiná dáadáa ọmọ ìyá mi níkọ́ bá ẹ wá bàǹtẹ̀ tó gbóná dèmọ̀dì tí ẹni SARS bá takú ẹ̀ lásán ọmọ ìyá mi iná máa gbé ní bí ìgbà tẹ́lẹ̀ tí ṣọ̀kì bá ṣọ̀kì tó bá ní kí ló dé sọ fún wọn wípé self defence ti ẹ ló ń lò yẹn nígbà tó jẹ́ pé gbogbo wa kọ́ la aláṣẹ̀sì sí bọ̀ ẹ̀yin olórí wa à ń wí fún yín nìsín EndSARS láyé ń pariwo torí tó bá dogun abẹ́lé tí ọba kan yìí á kà àwọn ọmọ yín EndSARS now EndSARS brutality kódà say so you say so everybody say so EndSARS now. Hello, caller. Hello, Sister Dara. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ kú show. Yes, sir. Òdodo á gbé wa o. Àmín. Ẹ ra mà. Ẹ kú àtàárọ̀. Ọlọ́run á wà pẹ̀lú yín. Gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí, Ọlọ́run bá ò ní jẹ́ jábọ́ láéláé. Agbára Ọlọ́run. Sórí ṣe rí nǹkan tí mo kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ mi ò pọ̀ rárá kí lè fẹ́ lòmíì ní chance. Nǹkan tí mo kàn fẹ́ sọ mi ì fẹ́ jẹ́ kí torí ó dà ń pé idiot kí lorúkọ máàmù yẹn ṣé Wàsíù Ṣínà àbí Ṣínà Wàsíù lorúkọ ẹ fi sílẹ̀ background ẹ̀ ìyá àti bàbá ẹ̀ ò lówó rárá wọn ò lówó lọ́wọ́ rárá ìyá àti bàbá ẹ̀ ò lówó Tinubu ló lò ó tó Tinubu tó dẹ̀ ló dẹ̀ ní kẹ̀ òun ò mọ̀ pé Tinubu youth and dump ní Tinubu ṣe fún yàn ẹ sílẹ̀ ẹ jẹ́ kó máa sọ bó ṣe ń sọ Tinubu máa tó dump òun náà
ẹ ṣe jàre. ẹ fi sílẹ̀. ẹ má jẹ́ kí yẹn bọ́dà yín àbí pé bóyá kó máa wò níwò pé bóyá kínní ẹ fi bọ̀bọ̀ yẹn sílẹ̀. bọ̀bọ̀ yẹn náà máa fi dá ó fẹ́ dọ́tẹ̀ ẹ̀ lẹ̀ ni wọ́n fẹ́ kí nǹkan tá à ń ṣe kó lórí wọ́n fẹ́ dọ́tẹ̀ ẹ̀ lẹ̀ ni. ẹ jẹ́ kó lórí ni èmi dẹ̀ mọ Tinubu dáadáa mo mọ Tinubu dáadáa tábà Tinubu ẹ ti sọ pọ́ìntì kan tí mo like Tinubu òun ṣe rí ọmọ Yorùbá sọ̀rọ̀ mi yẹn sìn àgbébọ̀ Yorùbá ni àgbébọ̀ adìyẹ Yorùbá ni Tinubu sọ̀rọ̀ mi yé sìn ẹ̀yí Wàsíù Ṣínà Wàsíù àbí kí lorúkọ ẹ̀ tó wà ní spíkà tó ń sọ̀rọ̀ bí adáyé bí ẹni tó yín ò pé ìwé mélòó ló kà tí ò bá ń ṣe pé bóyá Tinubu lò síbẹ̀ Tinubu ó dẹ̀ máa tó dọ̀pù ẹ̀ torí use and dọ̀pù ní Tinubu kò sẹ́ni tí Tinubu lò tí ò ń dọ̀pù mo mọ Tinubu dáadáa but ẹ jẹ́ ká máa bẹ́tò lọ ẹ má jẹ́ kí yẹn distract yín àbí pé bóyá kíní idiot ní nǹkan tó ń sọ ẹ fi sílẹ̀ so ẹ jẹ́ kí n tún fẹ́ lómi láyè ká tún gbọ́ nǹkan tó tún máa sọ torí olórí burúkú ni bọ̀bọ̀ yẹn olórí burúkú ni Ṣínà yẹn ẹ filẹ̀ ẹ ṣe ọ̀dà ọ̀. hello láti ní hello ma ẹ kálẹ́ sà. ya ẹ kúṣẹ́ náà ti sá o. yes sir. ó máa Ọlọ́run wà pẹ̀lú yín o. Àmín. hello. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́. Ọlọ́run wà pẹ̀lú yín o. Àmín ẹ sọ̀rọ̀ yín. máa tó sọ̀rọ̀ orúkọ mi ni ọmọọba Adéfìlà Adépọlárìn. you are welcome sir. mo ń pè láti New York. you are welcome sir. Tẹ́rí máa tó sọ̀rọ̀ kẹ́ fún wa ní fídíò ẹ̀dá wò yẹn. Wọ́n pè ní Wàsíù Sani. Lágbára Ọlọ́run, lágbára Ìdòmàrè nígbà tí Oòduà nation tàbí Yorùbá nation yẹn bá dé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa fi tàwátì nínú wọn. Àṣẹ àwọn ìka. Because gbogbo nǹkan bá ń ṣe tó dàbí pé wọ́n fẹ́ máa dànù ìwọ̀n yìí wọn ò lè rí dànù. Àná ẹni tó ń tì í lẹ́yìn yẹn bàbá Tinubu bàbá yẹn kàn ń lò wọ́n ni bàbá gan ti jẹun ọmọ nínú oyún. You can't eat your cake and at the same time have it. Ó ti bá gbogbo lẹ̀ jẹ́ ó ti ní ọ̀tá mọ́ta wọ́n tó lọ mọ̀ ń wẹ̀ yẹn làwọn èèyàn ń ṣe fún bẹ̀tẹ̀ kó mọ̀. Àáfẹ̀ẹ́ níjọba ẹ̀rẹ̀ fún ẹwẹ́lẹ́. Ẹ bá mi sọ fún un. Àáfẹ̀ẹ́ níjọba ẹ̀rẹ̀ fún ẹwẹ́lẹ́ pàtó bá yá mọ̀ yìí kò débì kankan. Àsìkò bàbá yẹn ti expire. Ẹ ṣe gan ni sà. Àwa láti mọ̀ manifestation ló kàn kú kárí. Tó wá ń sọ pé wọn ò lè fi resources Èkó lọ tún Èkìtì ṣe. Ta lọ́jọ́ máa pànìyàn ní ìjọ máa kú yányán. Àwọn ọmọ tí wọn ò níran. Wọ́n ń sọ̀rọ̀ bí ẹni tó jẹ́ nǹkan kan. Bàbá Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ tá à ń ṣe ìsọ yìí bàbá Ọbásanjọ́ wà lórí òun gan ó support. Bẹ́ẹ̀ni. Ó dà ní pé bàbá gan náà ti mọ mistake ẹ̀. Bẹ́ẹ̀ni o. Bẹ̀ẹ̀ gbogbo àwọn tí ò support yìí àwọn oníjẹkújẹ àwọn tó wọ́n ń jẹ nínú àìsàlẹ̀ ọkàn ọmọ Yorùbá àwọn ni wọn ò support. Ẹ ṣe gan ni sà. Àwọn ọmọ mímọ̀ wípé ìṣèmi náà lè dé lórí láyé yìí àwọn ni wọ́n ń jẹ nínú ẹ̀ tí mo fẹ́ support irú ẹ̀ lélẹ̀ tó agbádá búlù kọ́hùn tó ń sọ̀rọ̀ kàtàkàtà bí eléyìí jẹ́ fi kọ́ pẹ̀lú ẹ̀ lọ yẹn jẹ́ pé ní sánni yẹn wọ́n ti pọ̀ bẹ́ẹ̀ yẹn náà. ìwà ẹni níwà ọmọ ní mọ́mọ́ jòkì gbẹ ìwà wọn ló máa tì wọ́n jáde. Ẹ ṣe gan ni sà. So Ọlọ́run mú gbogbo wọn Ọlọ́run máa mú gbogbo wọn wọ́n mọ nǹkan tó dáa wọ́n mọ nǹkan tó yẹ nǹkan tí wọ́n jẹ ni wọ́n jẹ́ kí wọ́n gún. Bàbá Tinubu náà tẹ̀mọ̀ pé kòtó náà ni ó hẹ́ǹdì ẹ̀. Tọ́ba ní kòtó náà ni at the end of the day 6 feet náà ni. Ẹ ṣe gan ni sàkálẹ̀ gbé kọ́ ẹ̀ ní tí wọ́n fi wá lè fún kí wọ́n ṣe nǹkan tó dáa sílẹ̀ torí àwọn ọmọ wọn because ọmọ ẹlòmíín máa jẹ bàbá ńlá yà. Nílé tá a gbọ́wọ́lé yìí
But there's no going back. Yorùbá nation has come to stay. Thank you, sir. Ẹni tó bá ní àgbà lẹ́yìn ẹ̀. Ẹ ṣé gan ni, sir. Ọlọ́run wà pẹ̀lú yín, ẹ máa dáṣẹ́ yín lọ. Ẹ ṣé gan ni. Ojúkójú tó bá tó fẹ́ rí ojú yẹn máa fọ́ ni. Ẹ ṣé gan ni, sir. Thank you, sir. Ká lè gbé kọ́ọ̀lù mi. Ẹ ṣé gan ni. Thank you, sir. Ọlọ́run wà pẹ̀lú yín. Ẹ ṣé gan ni. God bless you. Adélẹ̀. Yes, sir. Hello, caller. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́, sir. Ẹ kálẹ́ o, Sísádàrà. Ẹ kálẹ́, sir. Ẹ kú ètò. Yes, sir. Ẹ bá wa sọ̀rọ̀ níṣẹ́jú méjì, sir. Ìyá orúkọ mi ni Ẹ̀ṣẹ́ Tòsí. You're welcome, sir. Láti Berlin ni mo ti ń pò. Ẹ káàbọ̀ sórí ètò, sir. Ọlọ́run á máa fún yín ṣe o. Àmín, sir. Okay. Ṣẹ́rí mo fẹ́ dá sí ọ̀rọ̀ Tinubu òṣè Tinubu ni. Ẹ bá wa dá sí ní ìṣẹ́jú méjì, sir. Ṣẹ́rí Oòduà nation tá a fẹ́ gbà yìí bí ẹni tó ń yọ Tinubu nínú wàhálà ni. Tí Tinubu ò dẹ̀ mọ̀. Ìkọ́sẹ́ máa wò ó, Tinubu ò lè dépò yẹn. Àwọn bíbù yìí máa padà fi Tinubu sẹ́wọ̀n gbẹ̀yìn ni. Wọ́n kàn ń tọ́ ni. Wọ́n kàn ń tọ́ Tinubu ni. Wọ́n máa padà fi sẹ́wọ̀n gbẹ̀yìn ni. Wọ́n kàn ti síwájú ni. So ìjà Oòduà nation yẹn ọlọ́kàn fẹ́ sáré fi ṣàánú Tinubu ni. Kò ní dépò, kò lè débẹ̀. Nítorí tí Tinubu bá débẹ̀, àwọn bíi MC Olúọmọ la fi ṣe gómìnà. Àwọn kinní kan la fi ṣe Kókó Zaria la fi ṣe House of Assembly. Ọlọ́run ò ní jẹ́ ó débẹ̀. So Ọlọ́run á ran Ìgbòho lọ́wọ́, á rí ṣe. So Ọlọ́run á ti Yorùbá lẹ́yìn. So lójú ẹ̀mí ẹ̀ á gba ipò. Ẹ ṣé gan ni. So mo ní kíkiri ni mà. Ẹ ṣé gan ni. Thank you very much, sir. Àmín, sir. Ẹ ṣé gan mà. Yes, sir. Hello, bàbá tó jayé jù. Hello, bàbá. Hello, ma. Ẹ kálẹ́ mà. Olórí mi o, ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ mà o. Yes, ma. Orúkọ mi ni Fìyìnfolúwa mà. Bẹ́ẹ̀ni, mo ti rí nọ́mbà tó pè mí, ẹ bá wa dá sétò mà. Nǹkan tí mo fẹ́ sọ sí ètò yẹn ni wípé nọ́mbà 1 kí tiẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ nípa torí mo wo fídíò kan ní àná. Bí àwọn èèyàn bí wọ́n ṣe ń pa àwọn Yorùbá wa ní Àbújá ó ti pọ̀ jù. Yorùbá wa bá ti gun ọ̀kadà àwọn mọ́là wọ́n dẹ̀ gbé wọn lọ sí kọ́nà kan wọ́n dẹ̀ pa wọ́n. Ìyẹn ní nìyẹn o, first one nìyẹn o. Ìkejì mo wá fẹ́ sọ̀rọ̀ lórí bàbá Tinubu. Ṣé rí táwọn èèyàn bá ṣì ń wo Tinubu ní Lagos State yẹn? Ó yẹ kí wọ́n lè kópa Tinubu yẹn ni o. Ó yẹ kó lè kópa nítorí enemy of Yorùbá òun ni Tinubu jẹ́. Bí wọ́n lè ṣe wo Tinubu ọmọ àlè ni kò ṣe ọmọ ilẹ̀ Yorùbá rárá ọmọ àlè ni. Torí èmi ò lè rí èèyàn tó máa rí ọ̀nà. Èèyàn máa mórí wọn gbọ́. Ó yẹ kó pa ni, ó yẹ kó pa dànù ni, ó yẹ kó lè kó pa ni, kó má ti rí ní títì báyìí kó pa kó lè kó fún kó ọmọ Yorùbá lè kó fún ni. Torí mi ò wọlé sẹ́ni mi ò rí Yorùbá tó lè lọ máa fi ọwọ́ lalẹ̀ fún Haúsá nílùú Haúsá. Tó máa lọ máa fọwọ́ lalẹ̀ fún Haúsá nílùú Haúsá. Nígbà tí mọ̀wọ́ Haúsá sọ wípé àwọn ò lè já tíkẹ́ẹ̀tì lórí ilẹ̀ wa. Hello kọ́là mi, ẹ bá mi lú wa. Ta ló lè ṣerú ẹ̀ nílùú tiwọn? Ta ló lè ṣerú ẹ̀ ní nọ́ọ̀tì tiwọn? Ta ló lè ṣerú ẹ̀? Torí ẹ̀ bàbá yẹn ó yẹ kó pádànù ní kọ́lọ̀ tó fún ni, ó ti pẹ́ tó ti ń ṣe. Ọrùn ẹsẹ̀ ewu mi nínú ni. Ẹ bá mi lú wa bọ́ọ̀lùmù nǹkan
tẹ́ ń gbọ́ yẹn bá mi ló àìsílẹ̀. so ọ̀rọ̀ ẹ̀yẹn ó dùn mí gan ọ̀rọ̀ yẹn dùn mí gan torí ìyà tó ń jẹ àwọn èèyàn ní Lagos State yẹn ó ti pọ̀ jù. Ọlọ́run á gbà fún wa. ìyà tó ń jẹ àwọn èèyàn ní Lagos State yẹn ó ti pọ̀ jù ibùkún ṣe Lagos State nìkan káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ni kí ló dé báwo lọ́dọ̀ ní àwọn ẹlẹ́nu ọwọ́ ṣe máa jẹ egun kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an bọ́ àwa Yorùbá ní láti wake up ní o a ní láti wake up ní kọjá kí rálì yẹn kọjá kó máa lọ bó ṣe ń lọ yẹn àwọn ìyá arúgbó yẹn àtàwọn bàbá arúgbó yẹn kó ń tẹ̀jà fún ọmọ sí òdì kó má jókòó rárá torí bó ṣe ń pa àwọn ọmọ wọn kò ń ṣèkọ́ tó dáa ṣé wọ́n fẹ́ pa gbogbo àwọn èèyàn wa tán ní orílẹ̀ wa ni torí pé ó fẹ́ lọ fún pẹ́sidẹ́ǹsì torí ó bẹ̀rẹ̀ sí ní kó àwọn tẹ́rọ́rìsì wọ̀lú ó bẹ̀rẹ̀ sí ní máa pa gbogbo àwọn èèyàn so they make sense àwọn ọmọ títí ẹ wọ́n ń gbádùn ìyàwó ẹ ń gbádùn òwò náà ń gbádùn ó kẹ̀ máa kégbè yẹn ayé ẹ̀yìn Tinubu yẹn. àṣẹ ṣe gan ni. so mọ́mí ẹjọ́ máa mi ò ní nǹkan tí mo fẹ́ sọ bí ó jẹ inú bí mi gan bí mo ṣe wà tí bá ní bínú ṣe bí mi ní kí n ṣe sọ̀rọ̀ gan ọ̀rọ̀ tí màá sọ gan kò ní já rárá ẹ ṣe gan máa. You're welcome ma mo mọ̀ ó ká gbogbo púpọ̀ lára wa ó ká wa lára bàjẹ́ Waheed Fọlábí kí ni mo ṣe fún ẹ báyìí brọ́dà mi Waheed Fọlábí mi ìmẹ́ni náà tó wà ní ọ́ndà orúkọ yẹn o ẹni jọ sista Dara àforúkọ àlùwò òkìgbẹ ẹ ló kọ́là. ẹ pẹ̀lẹ́ máa o. ẹ kalẹ̀ sà ẹ káàbọ̀ sórí ètò. a dá fún yín o. àmì sà. iṣẹ́ tí Olúwa dẹ̀ gbé lẹ́yìn lọ́wọ́ kò dẹ̀ ní bàjẹ́ o. àṣẹ bàbá àmín. láti Texas mo ti ń sọ̀rọ̀ o. bẹ́ẹ̀ ni mo ti rí nọ́mbà yẹn káàbọ̀ sórí ètò sà. ẹ pẹ̀lẹ́ máa orúkọ mi rẹ̀ ní mìíràn. ẹ káàbọ̀ sórí ètò. Ọlámìràn òní ni mo ń jẹ́. ẹ káàbọ̀ sórí ètò. ọmọ Àkúrẹ́ olóyè mẹ́kùn. ọmọ amúdàsílẹ̀ mogun ẹrun pa ní Àkúrẹ́ èdè mogun ẹrun pa ní o wọ́n rí mogun ẹnu tún ní í ṣe ní Àkúrẹ́ lómi méjì ọ̀pẹ̀jẹ̀jì lálá. bẹ́ẹ̀ ni tí ẹni mogun ẹnu pa nìyẹn òun ni mo fi pè é sìn. ẹnu tí mo níyẹn òun ni mo fẹ́ sọ pa àwọn tí tó bá sọ yìí pé òòlù ò ní ṣeé ṣe. ẹ bá mi fi pa wọn. bẹ́ẹ̀ ni. ẹ fi pa wọn. ṣe rí ńgbà tí Abacha wà lórí oyè nígbà tí ò sí ikú kankan tó máa pa ṣùgbọ́n Ọlọ́run jẹ́wọ́ fún Abacha pé òun gbọ́n jù torí pé òun lòun da ikú dẹ̀ wá ba níbi tó wà ó dẹ̀ pa Abacha láìsí ìbọn láìsí àdá láìsí ọkọ̀ láìsí ìkankan ṣe rí àwọn tó bá sọ yìí pé Yorùbá ò ní sẹ́tù ikú tó pa Abacha ló máa pa wọ́n àṣẹ ni ẹni tó bá sọ yìí pé Odùduwà ò ní dúró ikú tó pa Abacha ó máa pa wọ́n àṣẹ ni lórúkọ Jésù torí pé kí ni àǹtí mi mo ti sunkún ojú mi ti yọ wàhálà ẹlòmíì lè máa bí ní pé wáì tó kú tó fi tó kàn ẹ́ ni ó kàn mí torí pé kí ni tó bá dáa fún Yorùbá ó ti dáa fún ẹ̀mí nìyẹn ẹ máa wò mí àǹtí èmi tí mo ń sọ̀rọ̀ tí mo lọ́mọ Àkúrẹ́ yìí tọ́mọ ní kí n wò àdájẹ́kọ̀jọpọ́ I was born in London ó yẹ kí n sọ pé kò kàn mí ìyẹn pé kí ni wọ́n bí mi sí London I have a British passport mo tún gbé lamẹ́ríkà mo tún ní American passport àǹtí mo lọ sí Atlanta láti lọ gba Nigerian passport wọ́n ní wọn ò lè fún mi torí pé kí ni mi lè claim country mẹ́ta and that was the first time ever tí mo máa gba visa láyé mi lọ sí motherland mi for the first time ever obtaining visa to go to my motherland. Ṣé easy? Now, à ń sọ pé a fẹ́ jàjàgbara a fẹ́ kúrò lóko ẹrú làwọn ọmọ tó sọ pé wọn ò ní gbà. Ṣé rí ikú tó pa Dathan, Abiram and Korah láyé ọjọ́ ìlú ló Báíbù ó máa pa wọ́n ni. Bẹ́ẹ̀ ni, torí nígbà tí Ọlọ́run rán Mósè yìí pé kó lọ jíṣẹ́ fún àwọn Ísírẹ́lì yìí pé wọ́n máa kúrò lóko ẹrú. Àwọn lára wọn sọ pé wọn ò ní gbà wípé ẹrú yẹn tẹ́ wọn lọ́rùn. Àwọn kan wá yọ Moses lẹ́nu ilẹ̀ ẹ̀dá ló dẹ̀ gbé wọn mì. Àwọn tó sọ wípé Yorùbá ò ní ṣe é ṣe olùwà ṣẹṣẹ ò ní ṣe é ṣe ilẹ̀ aládùn á gbé wọn mì. Bẹ́ẹ̀ ni torí pé ó ti fún mi. Ẹ ṣé gan ni, thank you very much, sir. Torí tí o bá fún I'm just so tired of it. I know what is going on here. And let me tell you one thing, I'm a businessman here.
mo lè jẹ́ business knowledge tí mo ní kí n lè gbé lọ sódòdó wa republic kí n lọ dá business yẹn lẹ́ńbẹ̀. ṣùgbọ́n gbogbo jẹkúdú jẹrá tó ń ṣe lẹ́ńbẹ̀ mi ò lè fi ṣe. I run an ambulance business. It's a pity. ṣẹ́gẹ́ bó ti ní ṣe ọlọ́run kẹ́ mi. I run an ambulance business in this country. I am one of the employers of labor by God's grace in America. Mo ní ọpọlọ ẹ pé mo lè gbé business ẹ kí n lè gbé lọ sí kí n gbé lọ sí Odùduwà. So I am ready for the actualization of Odùduwà. Mo ṣe rí nìyẹn ma. Agba Baba, God bless you. Thank you, sir. God bless you, ma. And you too, sir. God bless you. Ṣé ti rí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ká gbogbo wa lára ni kò séèyàn tó máa jókòó tó máa wà reasonable enough tó máa jókòó you sit down on your own and not imagine look at things, look at the way things are going on in Nigeria, look at the way they are running things. They have seen a lot of us as animals are even more better than us. They treat animal more better than we, the citizens of Nigeria. They hate us for just no reason. They don't want to see us. They see us as their #1 enemy. They ruin our life. They have taken our future away from us. The only thing they are using to cajole you and myself is we youth, we are the leader of tomorrow. And they remain there. Not even little chance for you to improve, talk less of being the future of tomorrow. That is why you have to stand up on your feet, fight for your rights. Hello, Ekaleo. Itadara. Ekale, sir. Ekwetu. Yes, sir. Oluwadodi. Amen. Yeah, you know, everybody that's it to me. Everybody that's it, sir. Yeah. Sherry, the man said, show there can control the House of Assembly one day. Wasiu, Tony, Etilokuni. Okay. Ó ti ṣe Lagos Island chairman fún 2 terms. That is 8 years. Ọmọ bàbá Olusi ló ṣe 5 years. After tó kúrò níbẹ̀ yẹn ló jáde fún House of Representatives lẹ́kọ̀ọ́ ló wọlé bí House of Assembly dẹni ló wọlé lẹ́kọ̀ọ́ kò yẹn tó òun ni deputy speaker kò yẹ yín sí ọmọ àlè ni wọ́n àwọn ọmọ Tinubu ni. ẹ wọ́n sọ bẹ́ẹ̀. àwọn ọmọ Tinubu ni àwọn ọmọ tí Tinubu ń lò ní kò yẹ yín sí àwọn ọmọ tí Tinubu ń lò ní wọ́n dẹ̀ máa ń lò wọ́n máa ń dọ́ǹpù wọn ni. so ìwé èèyàn tí bọ̀bọ̀ yẹn jẹ́ nìyẹn so speaker Tinubu ni ẹ má jẹ́ kí yẹn bá wa a lè fẹ́ràn àwọn èèyàn bá yẹn kù. akọni láti ṣọ̀tẹ̀nu wọn náà ni kó lè lọ sọ fún àwọn tó bá tún kù kó lè mọ̀ pé àyè ò sí fún yàmàyàmà. èyí tó ń jẹ ò jẹ́ kí wọ́n gbọ́n kò yẹ yín sìn èyí tó ń jẹ àwọn tí Tinubu ń lò ní ẹ jẹ́ ká mú fọ́ọ̀n jàtìjàtì làwọn yẹn tó bá délẹ̀ wọ́n máa lọ nẹ́sàì ni wọ́n máa sá lọ ní olórí burúkú ni wọ́n kò yẹ yín sìn so ẹ má jẹ́ kí ẹ distract wa ẹ jẹ́ ká faith in time faith ẹ ti gbọ́ Ọlọ́run agbòdìdú àyẹn fún wa ẹ ti gbọ́ ẹ ṣe gan ni ẹ kú ètò. You're welcome, sir. Kí n tó gbé kọ́ọ̀lì yìí ẹ jẹ́ kí n try ní ìmẹ́ni náà wọ́n ti ń pè látàárọ̀. Èyà ó dẹ̀ pé ẹ ń pè mí dádì yẹn ń pè mí láti Island ẹ ń pè sí the other number lọ́wọ́lọ́wọ́ èmi wá ń pè yín nísìnyí because mo rí pé tí ń pè láti bí few minutes kí n tó bẹ̀rẹ̀ show so hello láti UK. Hello, sister mi, ẹ káàárọ̀. Ẹ kúrọ̀lẹ́ o, sorry o. Ẹ kúrọ̀lẹ́, ẹ jọ̀ọ́. Mo ní láti bá sísí yẹn sọ̀rọ̀, ẹ jọ̀ọ́. Mo fẹ́ fún ọ nọ́mbà mi, London mo ti ń kọ́ ọ. Ẹ ǹlẹ́ o. Ẹ ǹlẹ́ sà. Mo ní láti bá yín sọ̀rọ̀. Ok, ṣé. Mo wà very important. Hello. Ṣé nísìnyí àbí ẹ máa pè mí ní after the show ni? Màá pè yín after the show nǹkan tá a fẹ́ ṣe. Okay, no problem. Mo gba ti Odùduwà. Yes, sir. Odùduwà.
màá pè yín after the show aláti sọ̀rọ̀. Okay then tó bá kò sí wàhálà sí. ká darapọ̀. Okay. ṣe gbọ́. bẹ́ẹ̀ni tí mo bá ti ṣe tán máa pè yín ẹ ṣe gan. Yes sir, God bless you. Okay, bye. Bye. Hello láti Nàìjíríà. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà. Ẹ máa kó iṣẹ́ ẹ máa kó ètò o. Yes sir. Ọlọ́run á gbà fún yín o. Àmín sà, Ọlọ́run á gbà fún gbogbo wa. Ẹ kúṣẹ́ náà kó ọ̀rọ̀ kó lè dáa kó òdodo àgbẹ̀ gbogbo wa lágbára Ọlọ́run o. Àmín àmín àmín. Hello. À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín àmín. Ok, ṣé ẹ gbọ́ mi ẹ wò ó ṣe rí ọ̀rọ̀ Wàsíù sọ ní máa ń tẹ ṣó lẹ́ẹ̀kan yẹn. Tó ń sọ kátikàti ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ kátikàti ṣé a ló ká ẹ̀ là ń tẹ́tẹ́lẹ̀ ni. Ok. Ṣé ẹ gbọ́ mi yé ó ti lo 8 years ẹjọ́ tó bá jẹ́ pé wọ́n mọ̀ dáadáa ni ẹni kó wá ṣó iwájú local government tó ti ṣe tán ní Adéníjì Àdèlé. Ṣé ń gbọ́ mi yé ọmọ àlè Tinubu ọmọọṣẹ́ Tinubu ni ọmọ àlè dẹ̀ ni ẹni kó wá ya píṣọ iwájú local government ẹ̀ ní Adéníjì Àdèlé ẹni kó wá ya tó wà níwájú local government ẹ̀ mọ́tò ò lè gbàbẹ̀ kọjá mọ́ báyìí. Irú yẹn ló máa sọ̀rọ̀ ẹ̀ máa bìlí pé ọ̀rọ̀ yẹn ṣe é tẹ̀lé kò ṣe é tẹ̀lé ọmọ àlè tàlè kò ní Tinubu ló divide local government. Ṣé ń gbọ́ mi yé títí ọ̀ní local government yẹn tẹ̀tẹ́lẹ̀ Tinubu pẹ̀lẹ́ tó ra bẹ̀ ìyẹn bí tán wà tẹ̀tẹ́ lọ́wọ́ divide local government yẹn sí méjì ó wá gbé wá sí Adéníjì Àdèlé ibẹ̀ ní local government yẹn wà títí bẹ̀ ṣé gbà kọjá mọ́ ọmọ àlè tàlẹ́kọ́ ni ọmọ bàbá Olúsì dẹ̀ àwọn ọmọ Olúsì ni wọ́n ń gbà náà ọmọ àlè ni ẹ má jẹ́ kọ́rọ̀ tìyẹn ìyẹn ẹ wò kò lè túrúkọ náà ọ̀rọ̀ Oòduà ọ̀rọ̀ nípa Arẹ́gbà Oòduà nation kò lè tú irun ẹyọ kan ṣó bẹ́ẹ̀ ọmọ àlè ni ẹranko ni. nǹkan tí à ń sọ ńlẹ̀ tí ò bá padà yé kó park well kó ṣe ọ̀rọ̀ àtàrí àjànàkú ni kò ṣe ẹ̀rọ ọmọdé kó park well. òun náà ni mo sọ fún ìgbà ọ̀rọ̀ ẹ̀kọ́ lè máa tẹ̀lé orí ẹ̀ ti dàrú orí ẹ̀ ó ti dàrú pátápátá ẹni mímọ̀ mi gidi ni orí ẹ̀ ti dàrú òun pẹ̀lú Tinubu jọ mu cocaine ni ọjọ́ mu drug ni kò sí nǹkan táwọn méjèèjì lè sọ fún wa tó lè dàbí nígbà tẹ́ni káwá fi ẹni tó mu drug ṣe president nàìjíríà káwá fi ṣe president Yorùbá àbí president Nàìjíríà ẹ ti mọ̀ pé gbogbo wa criminal ni gbogbo wa máa yà ẹni tó gbé MC ó tọrọ ni ẹni tó fẹ́ MC ṣe union ṣé ẹ ti mọ̀ pé tẹ́ni tí bá pò union bọ̀ àdí gómìnà Lagos state àbí kó wá di báyẹn Tinubu orí ẹ̀ ti dàrú ẹ má bẹ́ẹ̀ tó gidi lọ jàre. ẹ ṣé gan ni sir, God bless you sir, thank you sir. Bàbá yìí ọ̀nkú yìí ń pè láti mo ti ń pè yín padà mo rí pé tí ń pè mí délé tí mo ti bẹ̀rẹ̀ ṣòlẹ̀ tí ń pè mo ti ń pè yín padà nísìnyí sir. Ok hello ẹ kálẹ́. ṣàlàfíà lẹ́wọ̀ ọ̀dára. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ bá wa dá sétò sà ní ìṣẹ́jú méjì. ṣe rí ọ̀rọ̀ mi ò pọ̀ ṣe rí bọ̀bọ̀ tó sọ̀rọ̀ ní House of Assembly Lagos State yẹn ọmọ àlè ni tí kì í bá ṣe ọmọ àlè ó máa wá sọ wípé owó Èkó ni wọ́n fẹ́ fi develop Èkìtì ṣé orí ẹ̀ pé orí ẹ̀ ó ti gbé sómi ẹ̀ mọ́ ni ìtìjú ńlá ni fóun àti fámìlì ẹ̀ láti máa sọrú nǹkan báyẹn ṣùgbọ́n èyí tó já jù ni wípé kí Ọlọ́run kó bá wa kó sí àwọn British nínú because àwọn ni wọ́n wà nídìí ẹ̀ ó dàbí kẹ́ ẹ gbé idà fún afọ́jú ni kò sẹ́ni tí ò ní lè bẹ́ kò sẹ́ni tí ò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Yorùbá àti Haúsá because afọ́jú ni wọ́n ò lè fún wàrà ṣùgbọ́n wọ́n lè dá wàrà nù so British ní kẹ́ ẹ jẹ́ ká kú sí lọ́rùn àwọn ni wọ́n wà nídìí ọ̀rọ̀ wa because wọ́n mọ̀ wípé tí Yorùbá bá ti lọ kò sí ọ̀rọ̀ epo mọ́ lọ́dọ̀ wọn
kò dẹ̀ sí ọrọ̀ ajé wa kan tó máa jáde láì ní proper checking. So àwọn British ambassador Britain ẹ̀ka ìjọ tí Yorùbá ti ṣe ambassador ní Britain gbogbo wọn ọmọ Haúsá ní gbogbo wọn Karambà ní Àkúyà ní gbogbo wọn so àwọn máa lé Yorùbá but Ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ Tinubu kó dàbí ọ̀rọ̀ Abíọ́lá ni. Ọ̀rọ̀ ńlá nìyẹn. Bẹ́ẹ̀ ni ẹ fi sọ́wọ́ sí yín nítorí wípé wọ́n ti dẹ tàkúté kúlẹ̀ fún wàláhì. Bẹ́ẹ̀ ni ọmọ Gàmbá a bá wọn gbé a bá wọn jẹun. Buhari tí ó ń tẹ̀lé lónìí ta ló kọ́kọ́ rún Abíọ́lá ṣe bí Buhari náà ni òun gbàgbé ni. Wọ́n gbàgbé torí nǹkan tó fẹ́ jẹ ni wọ́n gbàgbé. Kò lè dé bẹ́ẹ̀ olójú ọbọ kò lè dé bẹ́ẹ̀. It's just a wish. Only if wishes are horses, beggars will ride. Ó wù bàbá Tinubu kẹ débẹ̀ ni ẹ̀ lè débẹ̀ gbàgbé òṣì mo lẹ́ẹ̀lẹ́ yàn lẹ́yìn ẹ̀jẹ̀ bá wẹ̀yìn yín ẹ rí pàkọ́ yín àti fìlà yín ẹ pàkó ẹ̀jọ̀. Wọ́n wá ń bú Sunday Igboho ṣé àwọn kílà ó láwọn kílà lọ́wọ́. Ẹ bá mi táìpù nọ́mbà wa. Ewúrẹ́ tó dá ẹ̀gẹ́ fánù ni òun la máa fi rúbọ bọ́ọ̀ yìí MC Olúọmọ ẹ̀kọ́ lẹ̀ wọ́n fi rúbọ káyìn ni. Ọlọ́run á ṣàánú. Ọlọ́run bá kó sí wọn lọ́kàn tó tètè yípo padà tó tètè pọ̀ pọ̀. Because àwọn tán báǹkì lé lórí nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi táìpù nọ́mbà wa. Sorry? Ẹ̀yin kọ́ ni mò ń bá wí admin ni mò ń bá wí. Ẹ jẹ́ kí wọ́n máa wo ohun tí wọ́n ń ṣe fún wa. Ṣé bó kó àwọn tọ́ọ̀gì lọ sí Ìbàdàn nígbà tí wọ́n fẹ́ ṣe ìdìbò ẹnjìníà Ṣèyí bọ̀tọ̀ Ọlọ́run ó náwó wọ́n jẹ owó ẹ̀ ṣé bí ẹlikópítà ló fi lọ bá ẹ wo ẹ má jẹ́ ń gbà yín lásìkò olórí burúkú ni gbogbo wọn Ọlọ́run á dẹ̀ mú wọn. Thank you so much. God bless you, sir. Thank you, sir. Hello, caller. Hello, caller. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o, ìyá mi. Ẹ kálẹ́ sà. Ẹ máa ṣe ń wà ọ̀rọ̀ tẹ́lẹ̀ wá ń sọ báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta ó dà pé kíní tìyìn pláfọ́ọ̀mù tìyìn ó dà pé ó lẹ ti kẹ́ gidi o àláì. Mo ti dúró ti látẹ̀kan orí mi dẹ̀ ń parí ìgbà yìí. Ẹ kọ́ tí mo lè fọ́ wá sọ lọ́rọ̀ Tinubu ẹ kàn ń dárúkọ Tinubu ni o. Àkàndé ẹ mọ̀ pé wọ́n Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé tí ẹnìkan bá nígi lẹ́yìn wọ́n ní ọgbà àwo ni. Àkàndé ẹ máa dárúkọ bàbá yẹn ti ṣe gọ́nà ilé òun ló ti Tinubu lẹ́yìn ti dídán kò ṣe pé Tinubu nìkan ló dá nìkan bẹ́ẹ̀ kan pé kò ṣe Tinubu ẹ má tún máa pariwo Àkàndé yẹn bàbá kan tó máa sẹ́yìn lẹ́yìn Tinubu yẹn bàbá àgbàlagbà yẹn báyìí Àkàndé lórúkọ ẹ̀ Èkó náà ló wà ẹ má tún máa dárúkọ máa yẹn ẹni burúkú ni máa yẹn òun Tinubu ló ń bọ òun ló ń dó lẹ́yìn Tinubu kẹ máa dárúkọ Àkàndé yẹn kẹ máa dárúkọ máa yẹn òun ló wà lẹ́yìn Tinubu òun ló wà ní kí ọgbà Tinubu tí Tinubu tà ń búramúramù ní gbogbo àgbáyé ní gbogbo Èkó nǹkan tó lè ṣe á lóun á ṣe so nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ náà gbogbo àwọn tí kẹ̀dẹ̀ wá wọ àwọn bùrábùrà yìí gbogbo àwọn tó ń takùn wọn Ọlọ́run ti wá mú gbogbo wọn ìkan wà ní tọ́káì wọn ìyẹn ti wà lẹ́wọ̀n báyìí gbogbo àwọn náà tó wà lẹ́yìn tiwa náà Ọlọ́run máa tún mú gbogbo wọn nǹkan tí mo kàn fẹ́ wá sọ ni pé petition tí àwọn UK ní ká sign yìí kẹ tún sọ̀rọ̀ yẹn ká àwọn èèyàn kan sign méjì mo dẹ̀ ti ṣe é dàbí mo ti rí ní platform tí mo tún ti rí ní platform àwọn kan tó ń tẹ̀sí mo ti rí sí ilẹ̀ àwọn tí ò tí ì ṣe kan ṣe wọ́n ní nǹkan tá a lẹ̀ ní ìdìbà yìí gangan nìyẹn tàbá lè rí kinní yẹn ṣe sí gbogbo wa tó bá rí pé majority win the vote ni tó di táwọn gbogbo yẹn bá fìlì tiẹ̀ tó ń sẹ̀dẹ̀ wọ́n tó bá lè ṣe online wọ́n tó bá lè tó máa ṣe lẹ́tà tó máa post ẹ̀ ní kí gbogbo wa ṣe a máa ti lọ àti mi ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gidi o Àkàndé yẹn ní kẹ́dẹ́ bá wa dárúkọ Àkàndé yẹn bàbá tó máa ń sẹ́yìn lẹ́yìn Tinubu yẹn bàbá yẹn
Harry Akonde ẹ ṣé gan ni sir, God bless you sir. Kí a tó gbé next call ẹ jọ̀ọ́ Sherry pool and petition yẹn ó wà very very important. A ní láti máa sign ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni. Ẹ jẹ́ ká sign kíní yìí o torí ó ní ipa pàtàkì kan tí ó ń kó on his own. Ẹ jẹ́ ká sign, ẹ jẹ́ ká bọwọ́ lùwé yìí, ẹ jẹ́ ká dọwọ́ bò ó. Ẹ jẹ́ ká dọwọ́ bò kó yẹ kó jẹ́ kíkiní kó pẹ́ wá rárá ni mo rọ̀ wá ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi tẹ́ ń wò mí. Mo bẹ̀ yín ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin sisters and brother mi, mo bẹ̀ yín, mo rọ̀ yín. Kí ìrìn àjò yìí kó bá lè rọrùn fún gbogbo wa, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sign pool and petition yìí. Ó wà very very important. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Thank you very much. Ẹ má bẹ̀rù pé bí a tẹ́ bá sign, mo ń wò bí àwọn èèyàn kan believe pé tán bá sign, wọ́n á trace orúkọ àbí kinní kan àbí igbá kan àwo kan. Ẹ má bẹ̀rù, ẹ ti máa ń bẹ̀rù jù, ẹ̀yin Yorùbá ẹ ti máa ń bẹ̀rù jù. Ẹ má dúró dìgbà tí nǹkan bá kàn yín ní gímú báyìí kẹ́ tó máa react. Ilé ayé ò rí bẹ́ẹ̀. Nǹkan tẹ́ ṣe títí níyì tí ẹ̀yin àtẹ̀mí fi bára wa níbi tá a wà a kì í react sí nǹkan on time, and that is why Fúlàní ibi tí wọ́n ti gbà mú wa nìyẹn. Wọ́n jẹ́ kó yé mi wípé nǹkan tí Fúlàní máa ṣe nínú government in the next 10 years wọ́n ti plan ẹ̀ sílẹ̀. But àwa ní ti wá nǹkan tá a bá máa ṣe nígbà yẹn ó dìgbà yẹn láti ṣe máa you know kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká stop ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ ká sign poll and petition yìí. Àwọn Fúlàní wọ́n gùdù nínú politics ju Yorùbá lọ, ẹ má jẹ́ àparọ́ tanra wa. Bàbá la wèrè ni wọ́n ya wèrè gan, wọ́n sán lórí gan, wọ́n dẹ̀ pọ̀ rárá. Kí la wá bẹ̀rù fún? Àwọn gan bẹ̀rù wa, ẹ̀yin tún bẹ̀rù wọn, kí ló ń ṣe yín? Hello Kala. Hello. Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Yes sir. Ọjọ́ ṣe àkídára mú bá fẹ́rẹ̀. Bẹ́ẹ̀ ni o, ẹ bá wa dá ṣètò lórí ètò Dara Talk Show láwa sà. Ẹ jọ̀ọ́ lórí petition tó sọ sí ni ẹgbẹ́ àgbọ̀n pẹ̀lú. Okay. Petition wà dáadáa, ẹ mọ nǹkan tẹ́ máa ṣe. Ẹ jọ̀ọ́ ẹ lọ sí orí page Koiki Media. Ẹ máa rí Orí kí nìyẹn? Koiki, ṣé ẹ mọ colleagues mi tán jẹ́ Koiki. 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 Bàbá Koiki ẹ lè bá mi pè wọlé o, kẹ́ lè tún bá wa ṣàlàyé fún àwọn èèyàn wa bí wọ́n ṣe máa sign, because púpọ̀ nu wa ni wọ́n ní wọn tí gbọ́ wọn dẹ̀ mọ̀ bọ́n ṣe máa sign. So wọ́n máa pè wọlé àbí kí n pè wọ́n. Kò sí wàhálà, máa pè wọ́n nísìnyí àbí kọ́ pè wọlé. So wọ́n á lè ṣàlàyé bí ẹ ṣe máa get àti bẹ́ ṣe máa sign ṣe ti gbọ́. Okay, jẹ́ ní kán bá pè wọlé ń sìn ẹjọ́. Okay sir, ẹ ṣé gan ni, God bless you sir. Okay ma. Yes sir. Àbí kò yé wa ọ̀rọ̀ yìí kò ń ṣe kò dìgbà tá ṣẹ̀ṣẹ̀ lọ sọ́dọ̀ babaláwo adáhùn ṣe kán ṣẹ̀ṣẹ̀ yẹ nǹkan kan wò. Ẹ wẹnu lẹ̀, ẹ jẹ́ ká wẹnu lẹ̀, ká wẹnu ọkàn. Hello, ẹ kálẹ́ o. Ẹ má dárúkọ mi ẹjọ́ o. Yes. Èmi ló sọ̀rọ̀. Ta ni? Ó ti yẹ. Èmi ni o, ṣàlà ni o. Kí lẹ wí? Ní ṣàlà lè ṣe o, Fẹ́mi ló sọ̀rọ̀, má dárúkọ mi jọ. Okay. Mo ti gbọ́ ìfẹ́ jẹ́ pariwo, mo ti gbọ́ yẹ sọ̀rọ̀. Wọ́n ní igi àṣírí ó wà nínú igbó kọ̀rọ̀kọ̀rọ̀. Ọmọkọ. Igi àṣírí yẹn kò sí ọlọ́dẹ tó máa ń débẹ̀ àpò ògbójú ọlọ́dẹ, kò dẹ̀ sí gèmí tó máa ń súnmọ́. Ó dẹ̀ máa ń gbéyàn mì. Igi àṣírí máa gbé èèyàn 10 mì kí oṣù tó mọ̀ tó parí nílẹ̀ Nàìjíríà wọn tó bá ti tó jẹ́ olórí tó jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá. Àṣẹ. Mo ṣe ọba ní, mo ṣe ìjòyè ní, bó ṣe ara àwọn tẹ́ ń dárúkọ látẹ̀kan náà ní igi àṣírí á gbé wọn mi. Àṣẹ. Mo tó wá sọ̀rọ̀ kan fún yín ní àṣálẹ́ yìí. Yes sir. Tó ń gbọ́ mi. Yes sir. Kíní kan náà tó wà tó ń pè ní Òṣùmàrè, ojú Olódùmarè. Ká mọ wọn tó mọ̀ tó mẹ̀ dáadáa, àyàfi tó bá ti lè lé Òṣùmàrè mú.
àyàfi tó bá ti lè lé Òṣùmàrè mú kábíyèsí Olódùmarè o. hallelujah. àwọn tá gbé mí ń tiẹ̀ Kristi ni wọ́n nílẹ̀ Yorùbá lẹ́yìn ìgbà yẹn á gba òmìnira á tún fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù. mi ń sọ jù bẹ́ẹ̀ lálẹ́ yìí. Òṣùmàrè fẹ́ jẹun igi àṣírí tẹ̀fẹ́ wọ̀ sílẹ̀ Odùduwà àgbèwà o. Àṣẹ bàbá. God bless you. Àṣẹ. Hello. Hello láti Nàìjíríà, ẹ káàbọ̀ sórí ètò. Hello. Hello ẹ kálẹ́ o. Hello láti Nàìjíríà. Hello ẹ kálẹ́ bá wa dá sètò. Yes ma. Ẹ kálẹ́ ma o. Ẹ kálẹ́. Yes ma, ẹ kú ètò ma o. Yes ma. Ọlọ́run á túbọ̀ máa fún yín lágbára o. Àmín ma. Ẹ ṣeun adúpẹ́ o, ẹ ṣé o. Gbogbo wa pátápátá máa ń enjoy èrò. In fact nínú ilé wa báyìí èrò máa ń pọ̀ ní every time. A máa ń like program yẹn gan. Ẹ ṣé gan ni ma. Lágbára Ọlọ́run, ẹni tó bá ní pé ká má rí Yorùbá nation gbà, ẹ̀yin ẹ̀ ló máa ṣe lágbára Ọlọ́run. Àṣẹ. Ilé ìtìta lẹ́yìn náà. Ìtìta lẹ́yìn náà tẹ́ ń sọ. Wọ́n ṣe ń sọ pé máa nǹkan ó lọ ọ́ndà Tinubu. Lágbára náà ẹ̀jẹ̀ wọn Ọlọ́run máa fi ṣe tutù fún wa ni. Ọlọ́run máa fẹ́ jẹ́ wọn ṣe tutù ní lágbára Ọlọ́run. Gbogbo wa báyìí à ń gbàdúrà torí Mósè a máa ń lọ ra kíni a máa ń dìdí lọ jókòó sí ni. Ọlọ́run á bá wa bá gbogbo ẹ̀. Àwọn dádì wa kan fẹ́ bá yín sọ̀rọ̀. Okay ma. Hello. Ẹ kálẹ́ sà o. Hello sà. Hello. Hello ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ ma o. Yes sir, ẹ bá wa dá sí. I really enjoy ètò yẹn gan púpọ̀. Thank you sir. So Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ o. Hello. À ń gbọ́ yín sà, ẹ máa sọ̀rọ̀ yín. Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ o. Gbogbo ẹni tó bá ní Oòduà nation yìí kò ní work. Ẹ wò Ọlọ́run á bá wa kí wọ́n tẹ̀gbẹ́ káyé Oòduà nation yìí kó work. Àwa la mọ nǹkan tá à ń là kọjá. Àwa la mọ nǹkan tá à ń là kọjá. Oríṣiríṣi là ń rí. Ẹ wo Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ọlọ́run á dẹ̀ jẹ́ kó ṣe é ṣe fún wa. Ẹni sọ́jú bẹ́ẹ̀ lọ. Okay ma. Yes sir. Yes, sir. Okay. Hello láti UK. Ẹ kálẹ́ o láti UK. Hello. Hello ẹ kálẹ́ o. Orí ètò Dara Talk Show. Ìyá. Yes ma. Ṣé ẹ wà okay? Bẹ́ẹ̀ni Maya. Ẹ kú iṣẹ́. Yes ma. Olúwa ràn yín lọ́wọ́. Àmín àmín. Ojú òní tì yín. Àmín. Ọlọ́run á dọ́mọ sí fún gbogbo wa. Àmín Jésù Kristi. Mo kí gbogbo àwọn tó ń wà lórí show. Àwọn ọmọ Oòduà tọkàntọkàn. Ẹ má bínú o, brother mi Koiki, after sister mi tó ń pè láti UK, ẹ jọ̀ọ́ ẹ bá mi pè wọlé. Ẹ jọ̀ọ́, à ń gbọ́ yín mà. So mo kí everybody tó wà lórí ìpè o. Odùduwà á gbé gbogbo wa o. Àmín. Mr. Dara. Yes ma. Nǹkan tó ń bọ ọ̀tá mi nínú jẹ́ ni wípé àwọn Nàìjíríà wọn understand the way bí àwa tá a wà ní Europe bá ṣe gbé ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ni, ṣó ti yé yín? Mo jẹ́ ìkan tó jẹ́ wípé mo ní oore ọ̀fẹ́ láti bá ìjọba ìlú yìí ṣiṣẹ́. And at the same time, mo Koiki ọmọ ẹni tó ń sọ̀rọ̀. Olórí ló ń sọ̀rọ̀. A jọ wà ní Trafalgar Square ni. Àwa la mọ àrà tá a dá. Àrà tá a dá ní last week Thursday. Ṣó ti yé yín? Despite pé wọ́n ń try láti sọ wípé kí wọ́n dúró mẹ́fà. Bọ́ Ọlọ́run gbàkóso. Àtàwọn tẹlẹ̀múyẹ́ wọn tí wọ́n wọṣọ àtàwọn tó wọṣọ. Wọ́n dẹ̀ wá wọ́n rí wípé àwa fúnjà. Àwa create awareness ni. Gbọ́ngàn tó ṣèyàn ní kàyéfì bẹ́ẹ̀ ni wípé ọ̀rọ̀ Nàìjíríà dàbí ẹni tó ń torí ẹ̀dá. Tó ní ẹ máa bọ́ wọn ẹ máa sì bá wọn jàǹsí ice cream lọ́rọ̀ wọn dàbí ọjà ni tó ń jẹ́ tó ń torí ọjà jà tọ́jà níta ló ń jà ló ń jà lẹ́yìn ilé òun. Bẹ́ẹ̀ni, ṣóyè yín because afẹ́ tí ò bá fi ọyàn ẹ̀ méjèèjì yìí tí ò bá fi fún ọmọ lọ́yàn ló máa ní nǹkan tó ń rí pẹ̀lú àwọn SARS
inú òun dùn. Ó ṣàárín wọn bọ̀ ní o, tó bá já ó máa já wọn jẹ dáadáa. And at the same time, ìyá mi kí n tó tẹ̀síwájú, mo ń bẹ gbogbo ẹ̀yin àlàyé ọkàn tẹ́ wà lórí platform. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ lọ sign petition yẹn. Ṣé ẹ rí petition yẹn? Ọ̀rọ̀ wípé wọ́n ń create bóyá wọ́n á gbé details mi jáde. We are talking about England here. We are talking about àwọn tí wọ́n ní ọpọlọ, tí wọ́n ń ṣe àwọn Fúlàní, tí wọ́n ń ṣe àwọn Tinubu. Àwọn tí wọ́n understand nǹkan tí wọ́n ń pè ní confidential. In that petition, ó ti sọ́ńbẹ̀ wípé, do you want us to share your so? Ẹ click no. Nǹkan tẹ́ ẹ bá fẹ́ kó sọ, wọ́n bá tán bẹ́ẹ̀ bá fẹ́ kó rí ni wọ́n máa rí. Torí pé kí ni tí secret yẹn bá lu létà wípé wọ́n lọ gbé orúkọ mi síta fún yàn kan, wọ́n lọ ṣó orúkọ mi níbì kan, ẹ ní right láti sue wọn. Àwọn England dẹ̀rẹ̀ kò síbi tí wọ́n lọ, tí wọ́n bá ti jẹ̀bi wọ́n máa káwọ́ sókè ni. Wọ́n máa káwọ́ sókè ni, wọn ò ní níta ló ń sọ̀rọ̀. Àtẹ̀ntó mọ̀yàn, àtẹ̀ntí ò mọ̀yàn, ìlú tí wọ́n appreciate the woman being, ó là wá wà. Àti nílùú ibi tí wọ́n ti believe wípé ẹranko ni wọ́n, ẹ jẹ́ ká treat wọn bí ẹranko. Because Nigeria, I'm sorry to say, they treat you like animal. And you too, you are behaving like one. Whether you like it or not. Because by the end of the day, ọ̀rọ̀ tó wà lẹ́yìn, nǹkan ni mo fẹ́ kí gbogbo yín mọ̀. Ìfẹ́ àti ìgbàgbọ́ ó lálẹ́ fi parí kínní. Ìfẹ́, I repeat myself, ìfẹ́ àti ìgbàgbọ́ ó lálẹ́ fi parí kínní. Mo wọ ṣó yín lánàá àbí kẹta èèyàn kan pè ó ní Ìjẹ̀bú lòun, Ìjẹ̀bú ò lè claim pé ọmọ Odùduwà. Ẹjọ́ ìyá mi bàbá mi, àtòdùduwà. Tí ẹ bá sọ Yorùbá, Yorùbá is èdè. Níbo ni Yorùbá ti ṣẹ̀? Gbogbo kìíní yìí tá a bá da gbogbo ẹ̀ papọ̀, gbogbo ẹ̀ ní traces wọnú ara wọn. Ẹjọ́ nítorí Ọlọ́run, nǹkan tá a gbé lọ́wọ́ ojú gbogbo rádaràdá yẹn lọ. Ìdá ẹ̀jọ́ Odùduwà, tẹ́ ẹ̀ ṣe Yorùbá, tẹ́ ẹ̀ ṣe Ìjẹ̀bú, tẹ́ ẹ̀ ṣe Ìjẹ̀bú, tẹ́ ẹ̀ ṣe Abẹ́òkúta, tẹ́ ẹ̀ ṣe Ìbàdàn. Kí ló ibo ló mú Buwádé? Ẹjọ́ nítorí Ọlọ́run, ṣé àwọn tó ń darí wa yìí, ṣé wọ́n tiẹ̀ mọ̀ pé jẹ́ ìṣàkọ́rẹ́ exist? Àbí wọ́n rò pé Èkó kọ́rẹ́ exist? Àbí wọ́n rò pé ìwọ kan péré Alákùrẹ́? Gbogbo sẹ́tímẹ́ǹtì yìí, ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Wọ́n kàn fẹ́ fi dá àti wéètì yíyàtì ju pé ká máa dá ọlọ́ọ̀tì yẹn ń sìn. Ẹ jẹ́ ká ríra wa bí ọmọ ọ̀já. Ẹ jẹ́ ṣera wa lọ́kan. Àti Oòduà o, àti Yorùbá o, àti ọmọlúwàbí o, we are one. Ẹ jẹ́ ká fèsì Gòláyátì tó wà wájú yìí. Ẹ jẹ́ ká dúró bí ọmọ ogun. Ẹ jẹ́ káwọn Fúlàní kan mọ̀ wípé enough is enough. Let them go to ibi tí wọ́n ti wá. Nǹkan tá a ní ó tó wa, ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin Nigerians, I'm sorry to say, tí ẹ bá pera yín lólówó, as long tó bá jẹ́ pé gbogbo nǹkan tó yẹ kí ìjọba máa ṣe fún ẹ lọ́fẹ̀ẹ́, ìwọ ló tún fowó ṣe. Ó bẹ̀rẹ̀ láti ibi iná. Ó bẹ̀rẹ̀ láti ipò lọ ra jẹnẹrétọ̀, wọ́n ló tún ra petrol sí. I'm sorry to say you a slave. Slave ni ẹ́. Yes, o lè máa rí owó kọ́ o. Wọ́n ti nǹkan tó kọ̀ dùn mí ni wípé ẹ̀yin poor masses. Tó jẹ́ wípé kẹ́ ẹ tó lè ra petrol, kẹ́ ẹ tó lè sanwó lé, kẹ́ ẹ tó lè rán wọn lọ sí school, ẹ̀yin lẹ mọ tójú yín rí. Ẹ wá the more tẹ̀dẹ̀ fóòdì rántí yín, ẹ kàn fìyà jẹra yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. At the moment now, the whole wide world, I repeat myself, the whole wide world, their eyes is in Nigeria at the moment. Bẹ́ẹ̀ni, God bless you. Bí gbogbo yín bá jáde in mercy, kò sí nǹkan tí wọ́n lè fìyàn kọ́kọ́ ṣe. Àìnípa kan méjò, olómú wọn jìyà.
Àwọn ọmọ tó jáde fún SARS ní 2 days ago or yesterday. Ṣé èèyàn mélòó ni wọ́n lù? Bóòrí. Ìgbà tó káwọn lára ṣé wọ́n bẹ́ síta. Ìgbà tó káwọn lára ṣé wọ́n bọ́ síta. Wọ́n ọ̀rọ̀ síta. Wọ́n sì ń ṣe lọ bọ́ ṣe wà yìí. Exactly. You are mighty than them. Don't let them scare you. Ẹlẹ́nu jù wọ́n lọ. Ẹ̀gbẹ́gan, ẹ̀gbẹ́nìtì. You are creating awareness. Ó tó gẹ́. Ẹ jẹ́ ká lọ sí wa. Ó lè sọ fún wọn, ó lè sọ fún gbogbo àgbáyé. Donald Trump tó pé yìí ní shit hole, ó mọ tó ń sọ because ó mọ̀ wípé Nàìjíríà gbogbo òlu kò sí ìlú tí Nàìjíríà ò sí. Ó dẹ̀ di wípé àwọn tó jẹ́ ní ọ̀dọ̀ tòun gangan, àwọn doctors wà ń bẹ̀, engineer wà ń bẹ̀, professor wà ń bẹ̀, bọ́ládẹ̀ máa wo gbogbo story wọn gan Nàìjíríà ni. Òun ló fi jókòó pé how come ti country kó ní àwọn tó gùdù lọ́wọ́ báyìí tí ìlú wọn tí gọ́ọ̀mẹ̀ntì wọn ò dẹ̀ lè grab that opportunity. There are corruption. The name of Nigeria is corruption. It's a scam. Restructuring ìtàn pariwo kò sí nǹkan kan tó fẹ́ rí sọ. Àwọn bàbá burúkú yẹn, àwọn náà ni wọ́n ṣì wá ń di pé kọ́ restructuring. Inú mi dẹ̀ dùn wípé Fúlàní ti dá wọn lóhùn pé kò sí nǹkan tó jọ lójú bá mọ́ ọ̀ọ́bí yín, ẹ̀yin bàbá òṣì, ẹ̀yin bàbá òfò, ẹ̀yin bàbá tó ti yẹ kẹ́ ẹ ti kú tipẹ́tipẹ́, ẹ̀yin bàbá tẹ́ ẹ ti jáyé àwọn ọmọ yín máyé. Ayé yín máa fọ́ dànù ní lórúkọ Jésù. Ọlá wípé gbogbo ẹ̀jẹ̀ àwọn ọmọ kéékèèké táwọn sáàtì kan wéèsì tó bá yá ẹ̀yìn ìdá our children to our tomorrow. Nígbà yẹn ti bá rí tomorrow. Àìmọye ọmọ tó jáde school tó ti ẹ kó lọ sí ọ̀nà political line. Ṣé ẹ fún wọn ní chance ni? Wọ́n takú síbẹ̀ ní kàkà bẹ́ẹ̀ wọ́n tó lè gbé pò. Ẹ máa ní kó lọ máa mú iye kan wá. Kó tó lè ra ticket just to get the form. To become a senator, àmọ́ senator kan ṣì kìnnà. Kánsẹ́lọ̀ àdúgbò kan. Ẹ mọ iye tí wọ́n fi ń lọ gba owó tíkẹ́ẹ̀tì tó fi ń gbowó fọ́ọ̀mù lásán. Of course, yes. Àwọn tá a volunteer ara wa, àwọn ò ní bàbá àṣàlẹ̀ o. Odùduwà ẹ̀jẹ̀ omi Yorùbá olórin káàkiri ara kálukú láwọn wípé ó tó kẹ́. Ìgbà tẹ́ ẹ bá jókòó tẹ́ ẹ mọ̀ pé ìyà ń jẹ yín. Tí ìyà yẹn tó wọnú egun ara yín, ẹ mọ̀ wípé kò ní ní dúró. Torí pé kí ni ìwọ tí wọ́n bá wá gbówó fún kó o mọ̀ wípé owó okú ló gbà, owó àrùn ló gbà, owó tí ò lé ní blessing ló gbà. Gbọ̀dọ̀ tó o bá ṣe tọkàntọkàn wàá jèrè, ọmọ ẹ̀ á jèrè. Orí ọ̀fẹ́ yẹn làwa rí ní last week tí gbogbo àgbáyé kọ́ èmi tí mò ń sọ̀rọ̀ yìí. Mo ti lọ́mọ ilé dẹ̀ tó lọ. Àdá nǹkan lẹ̀ Nàìjíríà náà gbogbo ẹ̀yin tá a gbà sẹ́nu iṣẹ́ náà ẹ máa fẹ́ rún ẹ̀ ni. Títa dára. Mo fẹ́ sọ nǹkan kan. Fura ni. Jọ ń torí Ọlọ́run. Orúkọ wo ni wọ́n fi ṣe airport yín lẹ́kọ̀ọ́? Muritala Mohammed Airport. Ẹ wá ń sọ wípé wọ́n ní we are born to rule. Fura ni. Fura lọ̀rọ̀ tó wà lẹ́yìn. Kí wọ́n gbé Muritala Muhammed sí orí ibẹ̀ yẹn pẹ̀lú gbogbo nǹkan tí Awólọ́wọ̀ ṣe fún orílẹ̀-èdè Yorùbá. Jọ ń torí Ọlọ́run ṣọ́pọ̀jù kan fi orúkọ bàbá yẹn kan fi néèmù bẹ̀ yẹn. Kò sí yẹn kankan tó rí aláìsí pé kí nìyẹn rọrùn. Bàbá Ọbásanjọ́ náà. And at the same time, mo tún fẹ́ sọ eléyìí lórí píláfọ́ọ̀mù. And lórúkọ Jésù bàtú sọ jù bẹ́ẹ̀ lọ ló lágbára Ọlọ́run. Ọlọ́run sọ fún ọkọ̀ ó sọ fún mi. Ṣé ẹ rí wọ́n tẹ́ ẹ bá ń lọ láti Èkó lọ sí Ìbàdàn? Tó yẹ yín mà? Tó ẹ bá ń lọ láti Èkó lọ sí Ìbàdàn, ẹ mọ̀ wípé wọ́n wo èkan tó wà. Express kan tó já gbogbo olú Nàìjíríà pàtà nìyẹn tí mi bá ṣe mistake. Tó o bá náà lọ Àbújá gan, orí expressway yẹn náà ló máa jáde bẹ́ẹ̀. Expressway yẹn náà ni wọ́n dẹ̀ ṣe sí. Wọ́n ti ṣe expressway yẹn ní ìsìn more than 16-17 years ago. Rí bẹ́ẹ̀ Nàìjíríà is a failure.
You a bastard. You a failure. In fact, tí o bá ń ṣe wípé ó ní agbára ni kò jẹ́ kí èèyàn máa claim ìlú yẹn mọ́. At all. Bọ́n nǹkan tí mo wá fẹ́ ṣàlàyé ni wípé ṣé rí ọ̀nà yẹn mi ò kàn rántí ṣé bàbá ti kọjá Kétu díẹ̀ kọ́ yìí àbí bo lọ́nà Peter yìí. Ṣé bá ṣáà ti ń bọ̀ láti yẹ ẹ̀pọ̀ pé kọ́ máa ti ń gbé mi mo máa ń rí. Ṣé rí èrè mẹ́ta wà ń bẹ̀? Bẹ́ẹ̀ni, bí Ọlọ́run ṣe sọ fún mi. Èrè mẹ́ta ó wà ní ọ̀nà on the way to Lagos to Ìbàdàn. Yes. Èrè mẹ́ta yẹn ó ní wọ́n fi parí iṣẹ́ lórí Nàìjíríà. Kọ́ lọ wó èrè lè dànù kẹ́. Ó ní wọ́n fi parí iṣẹ́ lórí Nàìjíríà. Èrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó dúró fún Haúsá, Ìṣíbò àti Yorùbá. Àwọn ò ló máa dógún o, àdẹ̀ ló máa dọ̀tẹ́ o. Bọ̀tá àbá ọ̀sẹ̀lẹ̀ kẹ̀dẹ̀rí kẹ́. Tó bá di ogun, kí àwọn èèyàn kó lọ wú ibẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni, kó lọ wú ìkíní èrè mẹ́rin mẹ́ta tó dúró yẹn. Èrè yẹn wọ́n ṣe ní status mẹ́ta báyìí. Bí kò jọ ọkùnrin kò jọ wọ̀lẹ́bà àwọn kò tí wọ́n fi ṣe kíní yẹn. Àwọn èrè tí Sido fi kọrin nìyẹn, àwọn èrè ògbúdọ̀ rìn di ògbúdọ̀ yọ̀dẹ̀, ògbọ́dọ̀ yá amúgún lẹ́kọ̀ọ́. Èrè mẹ́ta yẹn lè sọ àwọn èrè mẹ́ta tó gbà yẹn lọ. Ẹ sọ jí wọ́n ti wash brain yìí to the extent wípé property ó ti jẹ gbogbo score yín. Nàìjíríà ti dé level tó jẹ́ wípé tí wọ́n bá ní iná more than 2-3 hours wọ́n máa ń ọjà wọn ti ẹ̀ tí ìmú náà yìí lọ. Àló ti mọ́ wọn lára. Wọ́n ti mú. Are you enjoying all this noise? I swear. Ẹ máa ra pé ẹ máa ra gbé inú ilé yìí ariwo plant eléyìí ariwo den eléyìí ariwo jẹ́ẹ̀nì kékèké yẹn náà ẹ wò bó ṣe wéṣẹ̀ mi lọ from years ago. My kidney copper stable or whatever they call it. Mọ ọkọ tó ń pè ní àdúdún ayé. Wọ́n ti gba glory yín lọ. Wọ́n ti gba entertainment yín lọ. Wọ́n ti wá fẹ́ gba confidence yín. Ìmọ̀ ọ̀tẹ́ ẹ bá jókòó sí Nàìjíríà tí wọ́n bá ń create fear sínú ọkọ yín. Tẹ́ ẹ jókòó síbẹ̀ tẹ́ ẹ wò wípé wọ́n máa pa mí. Kò sẹ́ni tó fẹ́ pààyàn kankan. You have to take your boldness. Tẹ́ ẹ dìde. Tẹ́ ẹ dìde. God bless you, ma. Ní agbára ọba tó ní májẹ̀mú, tẹ́ ẹ bá máa tún rí next rally again, ẹ̀yin náà mọ̀ wípé àwọn Yúróòpù yìí wọn àwọn diaspora yìí tún ní agbára. Kékeré ní ìtẹ́rí last week yẹn ní agbára Ọlọ́run. Ní agbára Ọlọ́run, bọ̀ a ní láti ṣe kó yí kú ọ̀. Kárí kó gbogbo èèyàn ká ṣe connective one. Kì í ṣe wípé kẹ́ máa nítorí wọn ò lè pa ìjẹ́wọ̀ wọn ò ní pààyàn. Ìjẹ́wọ̀ ẹ má jẹ́ kó fi yẹ yín sínú bondage. Tẹ́ ẹ bá ti lè sọ̀rọ̀, you are in bondage. Don't let them take the words of your mouth. Ẹni brain ẹ lo brain yín dáadáa. Ẹ lo ẹ̀tọ́ yín ni bá yóò jà ẹ̀jẹ̀ gbàjọba kàn ń sọ wípé ó tó kẹ́ àfẹ́ mọ́. Ọkọ àtìyàwó tí ò bá work out wọn á fún ojú marriage yẹn break marriage matchmaking lẹ́ ń ṣe láti 100 years ago tó ti deal láti 2014. Nígbà tá à ní kankan go and read ẹ̀yin náà search ẹ lo íńtánẹ́ẹ̀tì yín wisely ẹ search some information ẹ má máa dúró pé wọ́n sọ pé ìyá alágbájá sọ pé bàbá ìjàmẹ̀dú sọ pé ìwọ náà search for it look for information. Ẹ lo brain yín dáadáa ẹ lo time yín dáadáa ẹ bá máa jókòó ti irú tí wọ́n pè movies lónìí lórí tẹlifíṣọ̀n. Ẹ jẹ́ ká jà fáwọn ọmọ wa ẹ jẹ́ ká jà fọ́jọ́ ọ̀la. Ẹ má dúró de kábíyèsí kankan ẹ má dúró de àwọn gómìnà kankan. Gbogbo wọn àpò wọn ni wọ́n ń sáré ẹ̀. Gbogbo wọn ni wọ́n ti trend gbogbo wọn wọ́n fi àwọn ọmọ wọn sí senate sẹ́ẹ̀tì. Wọn ò rí ti yírò. Wọ́n máa lọ títí kẹ́ máa pariwo lé wọn lórí bí ẹran yẹn. Òun ló pè wọn. Olówó kan láàrin òtòṣì mẹ́fà. Ilé ayé tó fẹ́ máa líìfù nìyẹn. Ẹ má gbà fún wọn.
skúlù báwọn ọmọ wọn lọ ẹ̀yìn àwọn ọmọ tí yín náà ti sáàbù ẹ̀ tí ò tiẹ̀ tó skúl yẹn ẹgbẹ́ skúl ẹ wo nǹkan tó sọ gbogbo education wa dà ẹ̀jẹ̀ ń wò wọ́n ẹ wo àwọn ọmọ tí wọ́n fẹ́ cross the road wọ́n lọ wọ́ di pọ́ọ̀lù ibi tí transformer wà torí pé kí ni gbogbo títì ti kún fún mi. Accident left and right wọ́n èèyàn kàn kú fẹ́ tó ń kú nobody kò tiẹ̀ sí compensation kò sí kankan ẹ̀kọ́ ẹ bá kú ẹ̀kọ́ kú dànù petrol dànù gbogbo ẹ̀ dànù everything gbogbo yín ẹ̀kọ́ jóná lọ kí ló ṣẹlẹ̀ kí ló dé màálù gan wọ́n lùkà pa màálù náà ó ṣe wá jẹ́ Nàìjíríà nìkan ni wọ́n value life why what is the problem of Nigeria? Buhari, what is your fucking problem? Olóòtú àgbà ní Tádẹ̀rọ wípé kí nítorí Tinubu torí tá a bá fẹ́ sọ̀rọ̀ kò ní sí bàbá ni máa forúkọ ẹ torí wọn náà ló lọ gbé bàbá gọ́ọ̀sì yẹn wá ìwọ ló lọ gbé bàbá òṣì wá tó ní better life change ṣé change dáadáa ti change fún wa rè ẹ pa gbogbo ọmọ tó ń títì Ọlọ́run máa dá o. Ẹ ṣeun gan ni ma. Ó tún gbogbo yín máa ráre o lórúkọ Jésù o. Amen ma. God bless you. Gbogbo yín pátá báyìí ẹ bá ìjókòó ẹ máa fẹ̀yìntì sunkún ọmọ yín ni. Tó bá jí nǹkan gbogbo nǹkan tẹ̀ ń ṣe fún wa yìí. Bá a ṣe bẹ́rù òun la ṣe fọ́mọ. Gbogbo àwọn ọmọ tó ń wéṣí láìpù wọn yìí. Tẹ́ ẹ̀ jẹ́ kí àwọn ìjà wọn kó jèrè wọn. A nílò ní jèrè sí yín o. Ní àṣìṣe Èdùmàrè. Ẹ ṣe gan ni ma. My sister, ẹ jọ̀ọ́ bá pè yín. Because mo fẹ́ kéèsì mo fẹ́ fún yín láwọn kankan. Yes ma. Ẹ ṣe gan ni ma. God bless you. Màá WhatsApp yín lórí WhatsApp. Màá sọ̀rọ̀. Ẹ ṣe ẹkú iṣẹ́. Ẹ ṣe ìyá mi Olúwa máa fún yín lókun àtagbára o. Àmín ma. God bless you. Ẹ ṣe láṣeyẹ o. Àmín ma.